ìrìn àjò ẹ̀dá o orí lóye ìrìn àjò ẹ̀dá o orí ló mọ̀ orí dẹ̀ ló mọ̀. a ò lè rí kọ́rùn máa mi mọ́ mọ́. a ò lè rí kọ́rùn mọ́ mi. òjijì ẹ̀yìn jẹ́ ń bá ní wáyé o. ọ̀rẹ́ mi ni alábò rẹ̀ nígbà ìṣòro. òjijì rẹ̀ ní ṣùgbọ́n òye ẹ̀dá ẹ̀dá máa mọ̀ bí àtìlà ni kò ní dẹ̀ sáré. ẹ̀dá máa mọ̀ bí àtìlà kò ní ṣiṣẹ́. ọlọ́run nìkan ló tẹ̀yẹ ó ẹ̀. òun ló yẹ. nǹkan mi lè ṣẹlẹ̀ wá ní kò ṣẹlẹ̀ rí. kò sóhun tuntun lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni o. kò sóhun tuntun. kábí ewúrẹ́ ń sọ àgùntàn kò ṣẹlẹ̀ rí. yóò ṣẹlẹ̀ rí. kábọ́bìnrin láàárọ̀ kó dọkùnrin lọ́sàn-án kò ṣẹlẹ̀ rí o. ṣùgbọ́n àkọlẹ̀ nǹkan àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo. dára láwùwà kò ṣẹlẹ̀ rí o. nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí o. onílẹ̀ Káàárọ̀ Oòjíire kò ṣẹlẹ̀ rí o. nílé wa kò ṣẹlẹ̀ rí o. ládùúgbò wa. wọ́n náà wo nǹkan tó fóòmù fún mi nígbà tí mo dé bíbá tí mo fi kátálọ́ọ̀gì hàn ẹ́ pé nǹkan táwọn pípì yìí fẹ́ lélẹ̀ o láti Àbújá wá sí bíbá tí mo wálé tí mo wá fi kátálọ́ọ̀gì pé kọ́lọ̀ báyìí ni kò lò fún mi láṣọ ṣé nǹkan tí mo fi hàn ẹ́ rè ṣáàjọ tí mo ní mo fẹ́ lélẹ̀ ẹ́ ṣé nǹkan tí mo ní kẹ́ fi kọ́fà ṣé àyè fún mi lélẹ̀ màá parí eléyìí sí màá gbé mo ní mo lọ sí Àbújá màá gbé lọ pírísẹ́ǹtì eléyìí fún sẹ́nẹ́tọ̀ l'Àbújá pé mo ṣiṣẹ́ ẹ́. ọ̀gá aṣọ tẹ fi hàn mí lọ́jọ́ yẹn mo ríra mo dẹ̀ rí pé ilé ìjọ ló jẹ́ kémi náà ra ilé. ó lè dúró kí n dé pé ọ̀gá o nǹkan tẹ́ sọ fún mi mi ò rántí mọ́ o bí àkọ́gbà tó ti wà láyé ẹ̀ mi ò rántí mọ́ sá o aṣọ òní kí n lò simple as that kò sí problem mo mọ nǹkan tí máa ṣe ṣọdọ eléyìí sìn ẹ kó sínú mọ́tò kẹ́kọ̀ọ́ lọ sí showroom eléyìí ẹ please mo ga aṣọ mi ìfẹ́ mọ́. ẹ máa lọ mú aṣọ tí mo fi hàn ẹ́ gangan màá lọ mú àfún ẹ fún ara mi kẹ́ fi kọ́ bẹ́ẹ̀ padà tàlájà yìí sì kẹ́kọ̀ọ́ padà wá bá mi showroom. ṣe dáadáa wálé dáadáa. kò ṣòro ó ti ṣòro tí o bá sì ṣòro wá wọ́lọ́wọ́ kan tó fún. ìrìn àjò ẹ̀dá o orí ló mọ̀ orí dẹ̀ ló mọ̀. a ò lè rìn kọ́rùn máa mi mọ́ mọ́. a ò lè rìn kọ́rùn jíjẹ́. inú mi dùn gan-an torí làjà ròyìn gbogbo bó ṣe bá wáṣẹ́ lọ́tún tó bá wáṣẹ́ lọ́sì tó tún wá jẹ́ pé lára àwọn kọ́sọ́mà tiẹ̀ pàápàá ló ń tún wá padà ríṣẹ́ ó lágbára o ó ṣe gan-an. And to the best of my knowledge, ẹ̀yin people yìí gan ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ kí ni mò ń sọ ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ ẹ ti dánmọ̀ ìyá àbí ọ̀rẹ́ mélòó ló lè gbà kí ọ̀rẹ́ òun kó ṣoríire látara òun wọn ò wọ́pọ̀ làjà wọn ò wọ́pọ̀ ọlọ́run tó pa yín pọ̀ kò ní yà yín o èṣù ò ní yà yín o èṣù ò ní yà yín o ẹ máa jọ máa fi nǹkan dáradára ẹ máa jọ fi máa ṣe competition láàrin ara yín àti wípé ẹni tó bá ní dáadáa tẹ máa ṣe kó má ṣojú òun tá bá sọ wípé omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn àti afẹ́fẹ́ tó ń fẹ́ ìrìn tí wọ́n rìn kó dọ̀tá wọn kò léèwọ̀. prayer ni sir normal sir bọ̀dá lájà tó bá ti kúrò nílé ó máa lọ kọ́lé tiẹ̀ ni. àmín wà á lọ kọ́ tiẹ̀ o. àmín Déjì ìwọ náà kọ́ tiẹ̀. àmín sir. ẹ máa jọ máa fi oríire ẹ máa fi máa tákù láàrin ara yín. àmín èṣù níyà yín èyí tí mo wí àrò mọ́. àmín bọ̀dá ẹ má jẹ́ kí n là yín lóògùn púpọ̀ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti Délàjà bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn bó dẹ̀ yẹ kó ṣe máa rí láàrin àwọn ọ̀rẹ́ méjì nìyẹn ẹ ti understand ohun Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ nítorí tí mo bó ṣe máa rí it's not by choice tó bá yẹ pé by choice ni mo lè decide pé mi ò fẹ́ bá ẹni ṣe ẹni báyìí ni mo fẹ́ bá ṣe ṣe ti understand mo lè decide pé olówó ni mo fẹ́ máa tẹ̀lé mi ì tẹ̀lé lé bọ́tọ́ Ọlọ́run tí mo nǹkan tó máa ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù ti yín sá kákan dúpẹ́ fọ́lọ́run náà ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run sì kó máa rí nìyẹn sá. bàdá mi ẹ máa kó fi ẹjọ́ púpọ̀ dè yín mọ́lẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ mú kí lẹ fẹ́ jẹ. anything mi níyẹn lé o. okay water. No, water is not good enough. This is what we do. Èmi á lọ kitchen sí máa dáná fún yín torí ọ̀dásùn dáǹdè kejì ara ẹni mi so I'll cook for you then you just tell me what you want to drink. Okay. For me wine. Wine, okay. Boy, bring something good for me too.
ṣe ní ẹgbẹ́ ọjà dìde kọ́ lọ mú àlejò lè bọ̀dá mi fẹ́ ṣe lálejò. aláàbò rẹ nígbà ìṣòro òjijì rẹ ní ṣùgbọ́n kò yé ẹ̀dá. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kọ́kọ́ tó lọ sí Abuja. tèmi ni kí n bẹ wá ṣe bí mo ṣe bẹ wá yìí àwọn bàbá wa dẹ̀ ní tá a bá fàgbọ̀fẹ́gùn ṣe la máa ń jòkun ẹlẹ́ so I don't want you to see me as bóyá mo ń dá sí àfẹ́ ibi tó ń lọ ẹ̀ àwọn yẹn ti bí mi tẹ́lẹ̀ wọ́n ní ṣé ẹni tí mo introduce àwọn yẹn ṣé èèyàn tó ṣe fọkàntán ni ṣé o ṣe trust mo ní bẹ́ẹ̀ ni Dèjì mo dẹ̀ mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa o Yorùbá ní àkì mọ̀ wà lẹ̀ kó kú ní iṣu mo mọ̀ ẹ́ o má lọ débẹ̀ kó máa bá wọn hági o tó bá ti fún wọn mo mọ̀ pé ìwọ náà ti ṣe feasibility study ẹ̀ kó tó fún quotation iye tó dẹ̀ pé fún wọn tó bá ti yọ owó tó fẹ́ fi ṣiṣẹ́ tó ti rí èrè tiẹ̀ iye tó bá ní kó kọ sínú ìwé àbí iye yẹn là ń fẹ́ kọ sínú iye náà ní kó agree pẹ̀lú wọn tó bá ló kún sọ fún wọn pó kún tó bá dẹ̀ ló fa gbà fún wọn pó fà ní o má bá wọn jiyàn kankan. yes. tí n bá get nǹkan tó ń tọ́ láti sọ fún mi sí ni pé tó bá jẹ́ pé 200,000 naira ló ń bẹ̀ fi security iṣẹ́ yẹn my own gaining lórí iṣẹ́ yẹn is 100,000 naira making 300,000 kí n wá table ẹ̀ fún wọn kí wọ́n ní kí n add 300,000 mọ́ making 600,000 naira tó bá ní pé bí n ṣiṣẹ́ yẹn kí n dẹ̀ wá gbà fún wọn bẹ́ẹ̀. kí ni tiẹ̀ ṣówó ẹ ni. ọgbọ́n nǹkan mo jẹ́ ọ̀dà fún ọmọ yìí ọ̀là lùbáríkà so ti sọ̀rọ̀ ọmọ tí ń sọ ọmọ pé bọ́rọ̀ ayé ṣe gbà nù bẹ́ẹ̀ ni o kò mọ̀ pé jẹ́ kí n jẹ ní dáyé òdùn eléyìí bóun ti máa wí nù ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yàn ọ̀bá ṣerú tó ní ó ṣeun ojú kan náà lólu odò òbí bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ àti pé bẹ́ẹ̀ yàn ọ̀bá ní roundabout kò lè bọ́ junction bẹ́ẹ̀ yàn roundabout kò abọ́ junction. Màámi ọ̀rọ̀ tí ò tiẹ̀ yé Dèjì ni pé irú iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn tó ń bá wò pé iye tí wọ́n ní kò ń fi lé ó ti ká àtòjú owó àtèrè tó ó ní ká ní 200,000 èrè 100,000 Màámi tó bá kọ̀ fún àwọn ènìyàn báwo ló ṣe fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ 200,000 tó máa yọ 100 tó máa fi ekowó jọ ní tiẹ̀ nígbà tó bá ti kọ̀ báwo náà ṣe máa fún ní mi kọ̀ọ̀kan ẹ̀ iye tó máa fi lé tó bá gbà fún wọn á tún fún iṣẹ́ mi wọ́n á fún iṣẹ́ mi iye tó máa rí ẹ̀ wọ́n á máa kojú á máa pọ̀ sí. ẹni àmọ́ tó máa ti fi sórí ẹ̀ kí n agree. kọ̀ọ̀kan ẹ fi sí owó tí ẹ kọ́. mo ti gbọ́ Dèlájà mo ti gbọ́ ẹ. ìrìn ẹ lọ́tọ̀ọ̀la ẹ I don't think Pamarira I have something very important to do at the office so I have to get there early but màá pè é láàárọ̀ ọ̀túnla ẹ tó bá dẹ̀ ti ń lọ sí Abuja náà gbogbo ìgbà tí wàá fi wà lọ́nà ẹ náà máa make sure pé mò ń pè ẹ́ tí network bá ti wọn máa pè ẹ́. ọmọ mi ṣe sùn ní ìyá yìí o. wá ṣe bí ó ṣe di ọ̀túnla ní ká ṣe lọ ká ṣe gòkàn. bẹ́ẹ̀ ṣe ṣe láti kékeré òpó lára rẹ ọkọ mi. ẹ má bínú. ọ̀rọ̀ àánú gbà. máa kọ́ ọ ayé ṣe. máa ṣe máa ń lẹ̀ gẹ́gẹ́ náà. gbogbo bí tá a fọkàn rí sí àti bí tá a fọkàn rí sí rí á dìde ní agbára Ọlọ́run bó ṣe rí yẹn bí mi sọ yẹn bẹ́ẹ̀ náà ló máa rí ìwọ náà jẹ́rìí ìyàwó ẹ̀. thank you so much mo jẹ́rìí ẹ fún yẹn my dear ṣe gan. ṣé o gbàgbé nǹkan kan. I'm okay mi ìgbàgbé ní tì ṣe bí gbogbo aṣọ mi ló ti bá mi kó sí bíbá. ẹ ṣàgbà rọ́bà ìdáàbòbò ṣáàbà mi máa dáàbòbò rẹ̀ ṣùgbọ́n. kí ni fẹ́ fi lè ṣe. ọmọkùnrin yìí oorun ọjọ́ mẹ́ta ló máa sùn ta a lè ní gílọ́gbà ká má mú ìṣù ẹ̀. my dear Abuja tí mo ń lọ yìí mo ń lọ fún business ni o it's not for pleasure please jọ àdúrà tó ń ṣe ni kó má ṣe fún mi thanks so much. ṣe bẹ́ẹ̀ ni mo sọ pé kò yìí. ní ọkọ mi. ọmọ mi o ti ń lọ. oògùn ilé ayọ̀ ò ní jáàmù gbẹ̀mí ṣe máa gbọ́ etí mo fi ń gbòòrò Àbújá o n ò débẹ̀ rí n ò mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá ti ń lọ wọ́n ní bẹ́yàn bá ti wà ní ọkọ̀ wọn léyìn àmọ́ pé tó dọ̀hùn tó o bá ti rí pa aago méje lù rọra yá àgbòtẹ́ẹ̀lì kankan ọ̀rá aṣọ bẹ́ẹ̀ tó o bá ti dàárọ̀ ọmọ àlọ́ tó o bá tó ń padà bọ̀ àlé bẹ́ẹ̀ náà ni kò ṣe bó o sì filé sí lọ́ọ́ bá kò sí wàhálà so ti gbọ́ ọkọ mi oògùn ilé ayọ̀ ò ní dààmú oògùn ilé ayọ̀. lóò mo sọ pé kò lò nǹkan sọ pé ò ní lò dọ́kọ̀ rẹ̀ ṣé mo sọ pé kò lò ó bá ní olò ó lò ó. àbí màá ní bó bá ní olò ó lò ó ló máa lò èwo ni lò máa lò lò èwo ni lò èwo ni àtọ̀rọ̀ olúwa ẹni kíní.
ló bá lò. ẹni ṣiṣẹ́ Ọlọ́run nìkan ló dẹ̀ yóò ẹ. nílò ló bá dé. fọkàn balẹ̀ ní onílò ṣùgbọ́n still get it. ṣé àpòjù tó bá dán ó ṣe máa ń blessing. How do? Ọlọ kírun. Wallahi mo fẹ́ lọ kírun níbí ni ọ̀gá. Ṣé bí náà ti ń kírun? Ọ̀gá ó ti gbé mi dúró mọ́ṣáláṣí ni mo sọ pé kí èmi kúkú kúrò níbi èmi kò lè bá jẹ ọmọ ọ̀gá wallahi. How do? Ọ̀gá yẹn kú ni. How do? Ọ̀gá yẹn kú ni ọ̀gá. Ok, mo ti ń travel báyìí o. Mo ti gbọ́ ọ̀gá mi. Tí n bá ti lọ tán, mo bẹ̀rẹ̀ sí ní máa lé àwọn ọmọ ọ̀gá. Àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀gá láíláí mi kò lè Tí n bá dé tí màdàm bá pọ̀ pé ọ̀gá yẹn. Allah ọ̀gá àwọn lẹ́yìn Allah olùdíje Allah ọ̀sùn Allah ọ̀gá. Yàrá àti sọ̀bí adájà yàrá bàbá máa tẹ̀lé. Màámi eléyìí fàájú èyí tí mo ṣe fún yín ní 2 weeks ago yẹn lọ. báyìí gbà ń bá fi gíláàsì wò á mọ̀ bí ó kù sí. ọlọ́wọ́ bí mo tiẹ̀ ṣe ń wo yọ. Òwú ti tán lé ṣá. sọpọ̀ òwú ti tán. ara mi ń gbọ́ bá rí ra nǹkan. ọmọ yín. bọ́yọ̀ ti débi tí ń lọ. Olólùfẹ́. Kíni? Hello. Kíni? Ẹni bọ̀. Ẹni tó ní fóònù. Tẹ́ni ti bàjẹ́. Àtìlẹ́jì. Ẹ̀bọ̀ ọmọ wa lọ́wọ́. Èkejì náà tún lọ ó tún lásìdẹ́ǹtì òun náà tó kù ìdákun ta mọ̀sẹ̀ èmi mà pé mọ̀sẹ̀ yàn Ọlọ́run ó ṣe dáa fún mi o ṣé tèmi ò bá mi báyìí Ọlọ́run o. Grandma ẹ má sunkún mọ́ nǹkan tá a kọ bí yín ò lè ṣe fún yín tó jẹ́ bàbá tèmi àti bàbá Dèjì tó lè dúró ṣe fún yín ẹ bẹ Ọlọ́run kó má pa mí màá sanjọ́ fún yín màtàwọn àbúrò mi ẹ má sunkún mọ́. kò sí. ìyá mi ọ̀rọ̀ ti délẹ̀ ẹ pa mọ́ra ni àti wípé alápàdúpẹ́ lọ́lọ́run òun ló ń fúnni ọ̀nà ló tó ń bá padà. Ṣé kò ti dẹ̀gún ìdílé báyìí? Ẹ sọ fún mi, ṣé kò ti dẹ̀gún ìdílé? Màmá bí méjì, ọkọ mi náà bí méjì, ọmọ ṣọlẹ̀ ó kú. Ẹ wò mí pẹ̀lú aṣọ dúdú lọ́rùn. Mo ti dọ́pọ̀ ọ̀sán gangan, mo dọ́pọ̀ lójijì ẹgbàá níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọmọ méjì. Ìyàwó mi wọ́n má tún fárúkọ dọ́lọ́run lẹ́bi má tún ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ mami ẹ wo mo understand pé ọ̀rọ̀ yìí ó máa dùn yín bó ṣe ń dùn yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má tún fi ẹkún ṣera yín léṣe ẹ wo gbogbo àwọn nǹkan tó rẹ̀ mi ò dúró ṣe fún yín ẹ̀yin ẹ kàn rí mi gẹ́gẹ́ bí ọmọ yín
èmi á ṣe fún yín mo ṣèlérí lẹ́ni níwájú ọlọ́run pé gbogbo nǹkan tẹ́ bá béèrè lọ́wọ́ mi láyé ni màá máa ṣe fún yín ẹ má tún ké mọ́ ẹ jọ. ṣé mò ń ké ni. mama ẹ má sọkún bó ti sọ ìkan ọlọ́run ràn lọ́wọ́ láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ó ga o kí ló ṣe wọn gangan ṣé wọn sì kì í. accident mà ni. accident ikú orú ọlọ́run jọ ṣàánú wa o má jẹ́ ká rìn jọ́ tẹ̀bí ń pọ̀ náà o ikú tó rí orú màmá arúgbó yẹn ń bẹ̀ tó wá jẹ́ kó rú àwọn olólùwọ̀n ikú yóò ṣe dáadáa jọ torí ọlọ́run condition wá ní àwọn àbá yìí. ìyàwó ló ń sọ àbí grandma àánú ìyá yẹn ṣe mí ọmọ méjì tán bí àwọn méjèèjì ló ti lọ yẹn. ọmọ méjì ẹlẹ́dàá méjì ṣòfò alẹ́ àánú ìyá yẹn náà ṣe mí àmọ́ ó máa bàyàwó jù yá lọ ń gbà mí. mo lè dáhùn béèrè yẹn ọlọ́run la máa bí o. wá dúró ó sì wá jẹ́ pé àwọn tó bá dànù kì í pẹ́ kú torí dáadé ayọ̀ nice. anyways ọ̀la ní 8 days ni wọ́n mo ṣe take 2 days leave ní ibi iṣẹ́ ìmọ̀ nílé ráyè wá ibi iṣẹ́ ọ̀la a máa lọ bẹ̀. wọ́n náà jẹ́ àmọ́ akọ́jọ́ rẹ̀ kò sí wàhálà àwọn náà ò jẹ́ bẹ́ẹ̀ tó bá di lọ́la èmi gan máa jí wá sílé yín á lè jó lọ. bẹ́ẹ̀ iṣẹ́ wa ń kọ́. máa lè ti débi iṣẹ́ ni máa ń pọ̀ ga. mi ti already sọ fún wọn pé 2 days yẹn because mo ní láti wà pẹ̀lú wọn. káwẹ́ ní bá rìn káyọ̀ lè gún régé káwẹ́ ní bá rìn káyọ̀ lè ẹni orírọ́ ni tí ni níṣe ni lóore ọ̀rẹ́ mi ẹni orírọ́ sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán bàbá rí ohun tó jọ. ilé ńlá nílé yìí o ó dẹ̀ tóbi púpọ̀ sùmọ́ká tó rí bí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí ẹni tí ó ra lé máa mú wá síbi láti wá rà ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣeun gan ẹ̀gbọ́n nǹkan tó yẹ kẹ́ sọ gẹ́gẹ́ bí ẹbí màmí náà lẹ ti sọ yẹn ṣùgbọ́n èmi ní contrary opinion sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí màmí èròǹgbà tèmi yàtọ̀ lórí ọ̀rọ̀ ilé Dèjì ṣe rí nígbà tí Dèjì ra lẹ̀ tó bẹ̀rẹ̀ lé gbogbo ẹni mo mọ̀ ń pa ẹ̀ èròǹgbà tèmi ń gbà yẹn náà ni pé kémi náà ra ilẹ̀ kọ́ kí n sáré máa kọ́ kémi àti ẹ lè jọ máa ṣe competition torí pé mo ń jowó nǹkan tó dáa tí Dèjì ń ṣe ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ ní ẹ̀díẹ̀ kí ikú ká dẹ̀yìn ẹ̀nu mami kì í ṣe àwọn ọmọ òkú nìkan lẹ́yìn tí ẹ̀yin ẹ̀díẹ̀ tó kù filẹ̀ o àtàwọn dúkìá ẹ̀ báyìí náà ni ṣẹ̀dẹ̀ rí Dèjì èmi àtọ́lọ́run nìkan la mọ nǹkan tó gbé ṣe ní ìgbésí ayé tèmi náà gbogbo bí mo ṣe ríṣẹ́ kò ṣe ẹ̀yin Dèjì he's always been there for me supporting me nsìn tí ọlọ́run dẹ̀ jẹ́ kí Dèjì ti fi kú ṣàgbà tèmi mami mi lè díjú mi kí n sọ pé mi ò rí nǹkan ẹ jọ tẹ́ bá lè gbà mí láàyè èmi á kọ́lé ìparí. ewu ọ̀nkúlajà ewu ẹ fọ̀rọ̀ léyìí sílẹ̀ o bùkátà tẹ́ máa bá mi gbé lórí àwọn ọmọ yìí kì í ṣe kékeré o àbí àwọn ọmọ ló ṣì kéré lọ́wọ́ mi yìí o. ìyàwó mi I know ọlọ́run á ṣe ọlọ́run á ṣe. èyí tí ẹ fọ́rọ̀ èyí ò lẹ́ ṣébi lédè yìí sówó tí wọ́n parí rẹ̀ a máa ṣe kékeré. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ̀wọ́ ọlọ́run nínú àánú ọlọ́run á ràn mí lọ́wọ́ mami èmi á parí ilé yìí ẹ̀yin àtàwọn ọmọ ẹ lè máa gbé bẹ̀ yes ma eléyìí tí ìyàwó mi sọ yẹn náà nípa ìtọ́jú àwọn ọmọ mami ọlọ́run á ṣe yẹn náà. ọmọ mi mà nira gbogbo ìgbà táyé bá ń jẹ ayé ọmọ máa bá gbà. ẹni orí bá sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. نصر الأقبلك ولا إلى صراطك مستقيم وعلى آله حق قدره ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọba tó ṣe pé àlèdí adìyàkà wà àbùkà ni
ọba tí máa ń panilẹ́rìn òun náà lọ́ba tí máa ń panilẹ́kún ọba tí ó pawálẹ́kún lónìí tẹ́ pé ìdùnnú ló ṣe fún wa kọlọ́n dákun gbogbo ọjọ́ táyé bá ń jẹ́ ọlọ́dàkọlọ́ má jàre ẹ̀kún wala alubarika anabi wa Muhammad wala iyaka na'budu wa iyaka nasta'in. ẹ ṣé àfa ẹ ṣé mo dúpẹ́ ilé àtọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ irú oore báyìí ọlọ́run ní jẹ́ ọdẹkùnrin ayé kálukú mo dúpẹ́ lọ́wọ́ yín bó tiẹ̀ jẹ́ pé ọmọ mi àkọ́bí mi ọmọ rẹ̀ rèé òun ti kú àbúrò rẹ̀ tí ó wá bẹ̀rẹ̀ léyìí tọ́lọ́hún pé kó parí ẹ̀ tọ́rẹ̀ rẹ̀ fi wá ní màmá àní ta léyìí àkọ́ni fúnra àwọn lòun ó parí ẹ̀ ó sì gbìyànjú ó parí ilé ọ̀hún fún mi ẹ wo ọmọ òun bá wà ní lónìí o ṣùgbọ́n wọn ló ní sè bó fi rẹ̀ sọ̀fà kò sí bó ṣe fẹ́ ṣe ìdínú tí òjò wà ní àyìn ìyàwó rẹ̀ ní ṣe é mọ̀ pé ọkùnrin mi àmọ́ fẹ́ ṣe nǹkan tíyàwó rẹ̀ ọ̀jẹ̀ ẹnjìníà tí ó pè kọ́ gbọ́dọ̀ ṣe o ṣùgbọ́n ọmọ yìí kò pé yẹn ṣe ìyá àwọn òun náà gbárùkù ti ọkọ rẹ̀ wọ́n jọba ń parí ilé yìí nǹkan wọn ò ní bàjẹ́ ẹ bá ń ṣàdúrà fún wọn dáadáa ẹ wo ìyàwó ọmọ mi nì tọmọ mi fi ilẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ilé tá a fẹ́ kó sì kí nǹkan kan má ṣe wọn ká má rí wàhálà lórí ẹnì kankan bó lè bá ṣe dùn tó lónìí kọ́ bàbí ọ wà. ìyá wa ọ̀rọ̀ yìí ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kẹ́ máa dúpẹ́ ni màmá wa ẹ má sunkún ẹ̀rín ìdùnnú ló kàn lónìí ẹkún tẹ̀ ń sun lónìí nísìnyí ẹkú ìdùnnú ni gbogbo ọjọ́ táyé bá ń jẹ́ ọlọ́mọdé ọ̀rọ̀ ẹkún mọ́ wàlá àlùbáríkà nàbí wa Muhammad ẹni ká ṣàdúrà fún àwọn ọmọ yín tí wọ́n ti lọ sálì kìyàmọ̀ tí wọ́n ṣe ìpìlẹ̀ eléyìí tọ́rẹ̀ wọ́n fi wá bá wọn parí ẹ̀ tí wọ́n ti lọ sálì kìyàmọ̀ ọlọ́mbà kẹ́ wọn ọlọ́mbà wà foríjì wọn ọ̀rẹ́ wọn náà tí wọ́n wá wò yín ṣùṣùn tí wọ́n wò pé ojú tí ọ̀rẹ́ mi ojú ti tàwọn náà nìyẹn tí wọ́n bá yín parí ilé yìí tí wọ́n ní kán ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá àtìyàwó àtọmọ tó filẹ̀ kẹ́ lè máa gbé bẹ̀ àwọn náà bá bẹ̀ bí àmọ́ òṣìṣẹ́ ìjọba ni wọ́n ọkọ ọba àdàbà mẹ́jọ ṣàwọn lẹ́sẹ̀ ìyàwó wọn náà tí àwọn náà wá sọ̀pọ̀tì ọkọ wọn tí ó fi di pé wọ́n láǹfààní àti ṣe ohun tó tó yìí fún yín kọ́lọ̀ ń dákun obìnrin rere làwọn náà lọ́ọ̀dẹ ọkọ wọn wọn ní tá a bá wo inú ilé tó bá dùn ìyàwó rẹ̀ ní bẹ́ńbẹ́ ọba tó ṣe yín náà níyàwó dáadáa lọ́ọ̀dẹ ọkọ yín ọlọ́run dákun àárín ìyá àtọkọ yín mọ́jọ́ dàrú láéláé wàlá àlùbáríkà nàbí wa Muhammad látòrí màmá àti ìyàwó ọmọ àti ọmọ tí wọ́n filẹ̀ àtọ̀rẹ́ tí wọ́n wò pé ó dá inú ilé yìí kó lè di gbígbé kọ́lọ́run dákun àsìkò tẹ́ ẹ fẹ́ kó sínú ilé yìí ọlọ́run dákun má jẹ́ rí wàhálà ń bẹ́ẹ̀ má jẹ́ rí dààmú ń bẹ́ẹ̀ inú ilé yìí má jẹ́ ó gbóná mọ́ yín. bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. nọ́ọ̀sì ni níṣẹ́ ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán. kí ni nonsense tó ń ṣe iná kí ló tó kó ń bedroom. I demanded for what is rightfully mine. Ó dẹ̀ react bẹ́ẹ̀, is this what I get from you? Lájà, ó fẹ́ pa mí ni. Kí ló dé? Ó láàánú ni. Màá lọ látàrọ̀ dalẹ̀, wọ́n máa sọ mí pé kí ni ó láàánú èèyàn ni. Ṣó fẹ́ pa mí ni? Ṣó jọ jẹ ni? Jọ, ibi tó ń lọ yẹn ta ló rún ẹ bẹ́ẹ̀? Àní ta ló rún ẹ níṣẹ́? That I don't feed you, I don't clothe you, I don't provide your basic needs. Ṣé mo rún ẹ níṣẹ́ ni? Òun bá mi dájọ́ sínsìn èmi 2 weeks òun sọ fún mi pé 2 weeks. 2 weeks tó o bá lè dúró 2 weeks Lájà nothing for you then. Ó jọ oúnjẹ ni ó jẹ ẹyin àtẹ̀bà tó fẹ́ jẹ ni. Òun sọ fún èmi pé 2 weeks Ọmọlọ́lá tèmi ò bá ti lè fara mọ́ 2 weeks kí n filẹ̀ àbí. Ayaba wa dá sí tó bá ṣe pé wọ́n lọ kọ́ ni àbẹ́mi lọ kọ́ tí mo dẹ̀ sọ bride price ẹ Ayaba wa dá sí. wọ́n jọ ń ṣọ̀rẹ́ irun wọn kòkò mọ́rí ó ṣẹlẹ̀ dáadáa ètò náà wọn kòkò mọ́rọ́ kéńgbé so bí àdó àbẹ̀wò rí. wọ́n yẹn sọ fún mi kẹ́ tó wà. mi mọ̀ pé ó yẹ kí n kọ lẹ́tà kí n sọ fún ẹ pé mò ń bọ̀. ó yẹ kẹ́ sọ fún mi o bọ̀ kò sówó lọ́rùn ìrìn àǹtí mi. ìwà àti kòkòrò jẹ́wọ́jẹ́wọ́ ẹ̀ yìí ní gbogbo ìgbà.
ẹjẹ ń jọ sí lọ́rùn kò sówó ẹ̀dẹ̀mọ̀ pé màá ra ń da ọ̀ṣà àwọn kankan fún school. Tí n bá wá bí nǹkan o. Mo ti sọ fún dáàdì kan fún mi lówó káàdì ọ̀tá mi náà. Ojú òtí àǹtí ẹ mọ kíkà dáàdì fún ẹ lówó káàdì. Àǹtí mi student mi jẹ́ ń bèrè student mi rí. All right, kí n tó lọ máa rí ẹ jẹ́ kí n kọ́kọ́ rí dáàdì náà. Dáàdì mi. Ọmọlọ́lá káàbọ̀. Àdúpẹ́. Káàbọ̀. Yes sir, ṣàlàáfíà lẹ wà. Ọmọlọ́lá mà lọ́rọ̀ kan tí mo fẹ́ bi ẹ́. Dáàdì ṣé kò lè? Kò lè. Láàrin ọkọ àti ìyàwó kí ló lè fa ìjà láàrin wọn tó lè mú ìyapa wá? Mi mọ̀ dáàdì. Ó mọ̀. Ọkọ ẹ̀ wá síbí bẹ́ẹ̀ ni ó wá fẹjọ́ ẹ̀ sùn mi. Pé kí ni mo ṣe sà? Ó ń sọ fún mi pé ọ̀sẹ̀ méjì lẹ máa ń bára yín ṣe tó máa ń gbà fóun. Mo wò ó pé ọ̀sẹ̀ méjì ìgbà tèmi sì wà ń ṣàǹgóde pẹ̀lú ìyá ẹ̀ àmọ́ bá ṣe ń ṣe a máa ṣe inú wa máa dùn ni kí ló dé? Dádì ẹ̀yin náà rí bí mo ṣe ń ṣiṣẹ́ máa kúrò lé láàárọ̀ 5 o'clock láàárọ̀ ọjọ́ tí mo bá tètè wọlé ni máa wọlé 8 alẹ́ ṣé ìgbà yẹn ni máa ráyè láti máa dádì ṣó fẹ́ pa mí kékeré ni beside dádì 2 weeks ni agreement wa ìgbà tá a dẹ̀ sọ̀rọ̀ 2 weeks ó accept ẹ̀ so kí ló dé tó ń complain sìn. Ọmọlọ́lá no má ṣe bẹ́ẹ̀ o kò dáa o fẹ́ lé ọkọ ẹ̀ síta nìyẹn o ọ̀sẹ̀ méjì o jí láago 5 o wọlé láago 8 ìyẹn sọ pé kó má ṣe nǹkan tó ní ṣe ni ìgbà tó jẹ́ pé orí ẹ̀ ló máa sùn mọ́jú má lé ọkọ ẹ̀ síta o mo bẹ̀ ẹ́ ni o má jẹ́ kójú ọkọ ẹ̀ bọ́ síta tó bá bọ́ síta àti ra padà wálé kò ní yá o jọ torí Ọlọ́run ilé ò ní dàrú o wo bèmi pẹ̀lú mọ́mí ẹ bá ṣe jọ ń ṣe náà ṣé o gbọ́ pé àjàrí má ṣe bẹ́ẹ̀. ẹ̀yin náà mọ̀ pé gbalẹ̀ nígbà lọ́la nígbà tára òun ṣòkúta ṣó fẹ́ pa mí kékeré ni dádì. kú bá wò ṣé ó ń pààyàn ni téèyàn bá ń ṣe lójoojúmọ́ ọ̀sẹ̀ 2 5 kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ oyún ló lè dé ọmọládẹ fẹ́ fi bí lọ ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ má jẹ́ kó tún fẹjọ́ yẹn wá sùn mí mọ́. tó ti gbọ́ lọ mú inú ẹ̀ dùn o torí pé ìgbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ wà nílé tí wọ́n bá dùn òun ní gbogbo nǹkan ní máa lọ tó ti yẹ. Mami, ọmọ mi dà. àìpẹ́ yìí náà ní school bus wá gbé. mo ti mọ̀ mo mọ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ kan ni ọ̀ làlùbárí ká o yọ kẹ́ni bí nánà. mo tẹ̀ tí pa mi bá ṣé kò sí àmì mà. nǹkan ò ní sí ọ tọkọ rẹ kú ní ìsìn tó sùn mélòó. mọ́mi ṣebí last week ló pọ́dún 3. mo sọ bẹ́ẹ̀ mo ní o ti lé lọ́dún 3 ṣùgbọ́n bó wa ló ṣe jẹ́ mò ń wọ̀ bó bá jẹ́ pé wọ́n lọ́ba kú ni má bínú Ọlọ́run ní jí o kú tó bá jẹ́ pé lódì rẹ lọ́ba kú ni ọmọ mi ò ti fẹ́ yàwó mo wá wò pé láti gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó yẹ kó kí n tiẹ̀ mọ́ gbọ́ ẹ ló máa jà ń bo ní kí n ti pàdé yín o á pàdé ìwọ̀n gbọ́ nǹkan kan mo sáré pé ọ̀ṣàdùn ni mo wá ní kí n sọ fún ọ pé ọ̀wá wá kò fi ṣàdá kó o wá ẹnìkan tó bá fẹ́ wá a máa gbọ́ o farabalẹ̀ mẹ́rin tó bá mú ni o wọ́n mú kú mo tó ló kú gbẹ́ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n bẹ́ẹ̀ ta ní ìsìn. kí ló dé wá ìtẹ́ wá ń sọ̀rọ̀ báyìí mo ṣàtẹ̀ bímọ 2 fún yín ọlọ́mọ 2 ó má dẹ̀ kúrò nù kí ló bí ẹjọ́ kí ni mo tún fẹ́ fọkàn ṣe nígbà tí mi kì í ṣàgàn ṣé bẹ́ẹ̀mi àti yín àtàwọn ọmọ yẹn ṣe wà ṣé kò tí ì dá
ṣé ẹ̀yin àtàwọn ọmọ yìí sìn ẹ tí tú ọkọ ṣe fún mi ní màámi kí ló wá dé tẹ fẹ́ lé mi síta. tí ẹ náà mọ̀ wí. mo wà òkè báyìí ẹ má lé mi lára yín ẹ má lé mi síta. ilé ọ síta má mú mú kú mu sáwùgbà ìtọ́ba dà kan kó mu torí oríṣiríṣi náà ọkùnrin tó wà ń ta dákun ọkọ mi ó ra àánú gbà. ìgbà mi àbí kí ni mo rí báyìí sí ṣé ó possible ṣá no ṣé ó possible fine kàtà ìgbà wípé ọkọ mi ti kú ṣé ó lẹ́tọ̀ọ́ fún ìyá ọkọ mi láti máa sọ fún mi pé kí n lọ wá ọkọ mi lẹ́yìn ọmọ méjì káàtì sọ pé mi ò bímọ fún wọn àtẹ̀tù sí gbọ́. màá mi fẹ́ gbọ́n ọkọ̀ tí màá sọ yẹn pẹ́ tí wọ́n ní ìdẹ ẹni àti wọ́n ti wà ti pẹ́ ṣọ́ ní láti ṣẹ̀ṣẹ̀ máa ti fi sírìn ni. bàbá rí ohun tó jọ ní lójú àmọ́ ní kò ṣẹlẹ̀ rí. ọ̀rẹ́ òdodo àwọn àti eyín wọ́n jọ ń ṣọ̀rẹ́. irun wọn kòkò mọ́ rí ó ṣẹlẹ̀ dáadáa. èkánná wọn kòkò mọ́wọ́. kèǹgbé so bí àdó abẹ́ òre. kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o. kò ṣẹlẹ̀ rí ó dẹ̀ ti ṣẹlẹ̀. ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀. èrò ọmọ ẹ̀ dáadáa mọ́ ó kúrú. bákẹ́dẹ̀rẹ́ ọlọ́run ní bá nípìn ó ti yé bá ó ṣe lò gbà wá. ọ̀rẹ́ bí ẹ̀yin ó ṣọ̀wọ́n ọ̀rẹ́ bí ọmọ ìyá ó ṣọ̀wọ́n èyí tá máa ní kẹfẹ́ ní lójú tẹ́ máa fàtà sẹ́nu kì í ṣọ̀rẹ́ tá máa ní gòkè ní lẹ́yìn tá máa mẹ́gùn lọ́wọ́ kì í ṣọ̀rẹ́ dá ò lè fi léde lé ní kí n gbé so bí àdódẹ́ ni akèrègbè tó bí kèǹbè omi ni wọ́n dẹ̀ fi ń pọ́n. kò ṣẹlẹ̀ rí ó dẹ̀ ti ṣẹlẹ̀. ẹni gbọ́ tẹnu ẹ̀gà yóò mọ̀ ìwọ tó gbọ́ tẹnu ẹ̀gà wà lẹ́gà ń pàtó. ẹyẹ ò dédé pariwo ló máa lẹ́gà ń pa ọ́. lọ́wẹ́lọ́wẹ́ lọ́rọ̀ mi ò wẹ́lí. èyí tẹ́mi gan rí ẹ kò ṣẹlẹ̀ rí o. ẹlẹ́yinjú àánú abínú funfun bí gbá ẹ mú màmá lọ́rẹ́ mi. oníwà tútù bí àdàbà ni. àyànmọ́ wa ń gbàgbọ́ làṣẹ ń ráyé gbé. kèǹgbèso bí àdó dàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán ó bá tán bẹ́ẹ̀ ni. ìyá olúwa pẹ̀lú mi ọlọ́run ní fi ọ́ lẹ̀ o ọlọ́run wà pẹ̀lú ẹ o. mo bọ́ ọ sọ̀rọ̀ kan oṣù kìíní oṣù kejì oṣù kẹta n ò rí kó o fún mi lésì mo wá ní tó bókè bá kọ̀ tí ó rè bá mọ̀ mọ́ màmá ò sì dìde yóò rè bókè ni mo wá gbéra mo jáde tó mo ti bọ ọ̀rọ̀ kọ. màámi alákọ̀ọ́kọ́ náà mo ti sọ fún yín pé mi ò wá ọkọ ẹ̀yin àtàwọn ọmọ mi méjì yìí ẹ ti tó mi ṣe ọkọ o mi ò wá ọkọ ẹlẹ́nkejì ní pé kò wá pọ́síbù sẹ́ kí n máa lọ wá ọkọ kiri fúnra mi èmi kọ́ ni mo máa dẹnu kọ ọkùnrin ló máa dẹnu kọ mí ọkùnrin ò dẹnu kọ mí kí lẹ fẹ́ kí n ṣe. má yọra rẹ lẹ́nu mo ti bọ ọ̀rọ̀ kọ. ẹ bá mi rí ọkọ bẹ́ẹ̀ mọ́mì ẹ bá mi rí ọkọ bẹ́ẹ̀ ókè mo ti gbọ́ o ọkọ náà wàá dá wa bí ọkọ aṣàríyáwó ìyàwó arọ́kọ. kì í tí ìtàsíkò tí wọ́n fi hàn ara yẹn mo wá kọ́kọ́ ní kí n ṣàlàyé fún wọn kó tó di pé àjọṣepọ̀ mi. ǹjọ́ jẹ́ mọ̀ pé làjọ rí ọkọ rẹ òní mo ní kọ́ fẹ́ torí dọ́tọkọ rẹ ti kú
ó ní gbogbo ohun tí n bá fẹ́ ni lòun ó ṣe fún mi ní sì ń tọ́jú wa ń tọ́jú ọmọ rẹ̀ ń tọ́jú ìwọ náà kò sí tó fẹ́ tí ò ṣe kò sí tẹ́mi kìíní náà fẹ́ tí ò ṣe fún mi màá ní kò kúkú yẹ kó o tó wulẹ̀ bóde kò kúkú wà lákàtà mi ń bí. ẹ dúró tálẹ̀ pé ìyá yìí ẹ ṣàfẹ́ fi mí ṣe ẹ̀sìn ẹ fi mí ṣe lẹ́yà kí ló dé kí ni mo rà ń gbà ní ṣé bẹ́ẹ̀ náà tiẹ̀ wá níwà ni ò tiẹ̀ wá dá rárá nù lé yín ni àbí kí lẹ fẹ́ máa ní mí lára fún alákọ̀ọ́kọ́ mi ìsúnkú ọkọ wá bá yín ẹ sọ pé kí wọ́n kọ níṣẹ́ tí wọ́n sọ pé best friend ọkọ mi ọ̀rẹ́ ọkọ ti tèmi ní kí n fẹ́ màámi pé mo ya wèrè kọ́hún. irọ́ ẹni mi ò gbájúgbájú mi sílẹ̀ ẹyẹ ni mí lára nǹkan tí ó dán ọ̀nà orúkọ méjì kò dá ní ẹ wá mi ilé ìdí níṣẹ́ sí lélẹ̀ kí ló dé gan-an kí ni mo ṣe fún yín bẹ́ẹ̀ sẹ́ndì ọkọ mi ẹ fẹ́ kàn fún mi lórúkọ tí ìyá àti bàbá ń sọ mi ẹ ṣàfẹ́ sọ mí ìyá yìí kí ni mo ṣe fún yín kí ni mo rà ń gbà yín kí ló dé náà níbo la ti ń ṣe rẹ̀ tí a kò bá fi mi ṣẹlẹ̀ yà. òfin ní sórí ìjọba. bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ òdodo àti eyín wọ́n jọ ń ṣọ̀rẹ́ irun wọn kòkò mọ́rí ó ṣẹlẹ̀ dáadáa èkánná wọn kòkò mọ́wọ́ kéńgbé so. ló pa yín lẹ́kún ṣé ọ̀rọ̀ tí girama sọ ló ń pa yín lẹ́kún girama ò lè rí nǹkan tí ò dáa kọ́ tì yín sí ẹ̀yin náà ṣáà mọ̀ pé látìgbà tí dádì wa ti kú dádì Tamilore àwọn ló ń ṣe gẹ́gẹ́ bí bàbá sí wa mọ́mí ẹ jọ̀ọ́ mọ́mí please hear what grandma say mọ́mí please. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọjọ́ gorí yìí lọ nǹkan tí ó ṣẹlẹ̀ rí nílé Káàárọ̀ Oòjíire ní grandma sọ pé kó wá ṣẹlẹ̀ lórí mi kò ṣẹlẹ̀ rí kò lè yé yìí ikú dọ̀rọ̀ ikú bá nǹkan jẹ́ Dèjì ó jẹ́ kó jẹ́ mi rí bí Dèjì ó jẹ́ kó jẹ́ mi rí bí. Ó burú ṣàdéhùn èmi àti ẹlẹ́lẹ́ ṣó sọ fún mi pé ó máa fi mí sílẹ̀ pẹ̀lú ọmọ méjì láti jọ́ ètò tí lọ́ọ́ bójú wẹ̀yìn ìkànnì àmọ́ ó tiẹ̀ ti wá dáńbì tí mo ra ka ẹ mọ́ yìí wo ibikíbi tóun tó fẹ́ wọ̀ ní ẹni yìí àjọ máa lọ àjọ máa wọ bẹ̀ ní àjọ máa sùn àjọ máa jí nítorí pé mi ní fẹ́ sílẹ̀ lélẹ̀. Ọmọ́tọ́lání olólùfẹ́ mi má bínú sí mi lóòótọ́ ni mo fi ẹ́lẹ̀ pẹ̀lú ọmọ méjì láì dágbére sórí ìrìn àjò tí mo wá yìí ìrìn àjò àìrò tẹ́lẹ̀ ni ṣó dẹ̀ ríbi tí mò ń gbé ò lè bá mi gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ níwọ̀n 50 ọdún sí bàtà wa mi ì lè gbé ọlọ́run kó wá bá mi gbé mi báyìí gbogbo tí mo fi sílẹ̀ tí mi ò lè ṣe bá mo máa ṣe kó tó di pé wọ́n á bá mi mo dẹ̀ mọ ohun tó ń ṣe ẹ́ o torí mo mọ ohun tó wà lọ́kàn ẹ̀. ọ̀rọ̀ tí màámi ń bẹ sọ yẹn farabalẹ̀ kó o gbọ́ wọn dáadáa bẹ́ẹ̀ ni màámi ò lè ṣe é lọ́nà gbogbo ohun tó bá sọ fún ẹ pátá ni kò ṣe nǹkan tó bá sọ fún ẹ o kò gbọ́ràn sí wọn lẹ́nu kò ṣe. ó lè lọ o. Dèjì. tó jẹ́ wípé
nǹkan tí grandma sọ pé kì í ṣe táwọn ọmọ náà bá mi sọ̀rọ̀ pé kì í ṣe náà ni mo tún máa tún fi lálàá pé Déjì náà sọ pé kí n tún ṣe ṣàfihàn pàlágọ̀ ní báyìí. tí wàá sùn mí mo ṣe máa ma forúkọ báyìí tún lálàá. Déjì ìwọ ló máa wà nípò mímọ́ o ààrẹ ìwọ ló ń rí wa o ṣé ò ń try láti san kókó fún mi ni. Oh my God tí wàá sùn mí báyìí. Ọládìméjì ọmọ Owóyẹlé ìwọ ti wà nípò mímọ́ báyìí o torí gbogbo ohun tó ṣókùnkùn sáwọ̀ ẹ̀dá kedere ló hàn sí wọn. Ìgbésẹ̀ tí màmá ẹni kì í gbé àwọn ọmọ ẹni ń gbégbésẹ̀ náà kódà ìwọ fún rẹ o ò tún wá farapamọ́ jẹ mí níyà ìwọ fún rẹ o ò tún wá farapamọ́ jẹ mí níyà o tún fi hàn mí lójú àlá pé kí n gbégbésẹ̀ náà àmọ́ láàrin èmi àti Ọlọ́run o mọ̀ pé kò wá láti ọkàn mi lè ever fi ọjọ́ kan ro irú èrò bẹ́ẹ̀ torí pé sí èmi èrò burúkú ni àbí ó ṣe máa wá jí ọ̀rẹ́ ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ tójú sú mi ìmọ̀nà tí mi bá gbígbà Ọládìméjì tó bá sọ wípé o fẹ́ kí n gbé ìgbésẹ̀ yìí lóòótọ́ máa gbé nítorí tàwọn ọmọ ẹ bẹ́ẹ̀ ni nítorí kíyàbá má jà àwọn ọmọ ẹ dẹ̀ fọwọ́ sí i máa gbé ìgbésẹ̀ náà àmọ́ mo fẹ́ kó máa rántí níbi tó wà wípé ọmọ orú ìyà tẹ́mi àti ẹ kọ síra wa o mọ̀ pé kò lè mú mi kí n ṣe orú nǹkan bẹ́ẹ̀ torí ìdí èyí bá wa náwó sí i má jẹ́ ń kábàámọ̀ o má jẹ́ káráyé jèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi má jẹ́ ń ti kábàámọ̀ bẹnu Ọládìméjì lórí ìgbésẹ̀ yìí o jọ̀ọ́ o ó wá wà láàrin èmi àti ẹ àti yẹ àti Ọlọ́run ọba tó dá wa. Ọlọ́run jẹ́ kó lálùbáríkà. Àmín ma. Mo ní ṣàṣetì o. Àmín ma. Gbogbo ń tọ́ bá ń dọ́lé báyìí ọmọ ojúṣe fún ọ ni. Àmín. Láti ìgbà tọ́mọ mi ti kú ó jẹ́ kí n máa là ó ní gbogbo ohun tí n bá fẹ́ òní lọ́mọ ṣe fún mi ó sì ń ṣe inú ilé tí mo wà yọ láàrin náà ni ìwọ ló kọ́ fún wa. Mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ní tí mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀ sọ ma pé mi rẹ̀ ti jọ ládé o ó ní gbogbo ohun tí n bá fẹ́ tí n bá tọrọ lọ́wọ́ rẹ̀ ni lọ́ọ́ máa ṣe fún mi ní tí mo wá fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kó o ṣe fún mi. Mami pẹ̀lú àánú Ọlọ́run tó bá wà ń káwọ́ mi máa ṣe fún yín. Ọwọ́ rẹ̀ ló wà ẹnu kọ̀ọ̀kan jẹ́ ó fún mi lókun. Ok ẹbí mi gbà yẹn. ó ṣe ọwọ́ rẹ̀ wà. ó tó jọ́ mẹ́ta nísìnyí máa pe ọmọ yìí mo ló tó gbòòtọ́ ọkọ rẹ̀ ti kú ó ló ti lé lọ́dún mẹ́ta ó wá jáde kó lọ wá ọkọ ó wá ní sóun ọkọ síwájú sóun ọmọ wọkọ kíni mo ní bọ́ bá jẹ́ pé ìwọ lọ bá kú ọmọ tẹ̀mí ó ti fẹ́ yàwó òun ò lè máa wọkọ kí mo ní bọ́ bá rí bẹ́ẹ̀ èmi ọmọ bí wọ́n bá ṣe ṣe ìdí inú tí mo fi wá pé mo fẹ́ kí wọ́n jọ máa fẹ́ra yín tó bá bímọ fún ọ inú ilé náà láti wò. abáríhun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o. bàbáríhun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí. àti èyí kọ́tà ń ṣọ̀rẹ́. kẹ́ẹ̀jọ wà tọkọtaya kí n sì máa jọ láàrin lọ láéláé. ó ṣẹlẹ̀ dáadáa. èkánná ògògò mọ́wọ́. kéńgbé so bí àdó abẹ́ òre. kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o. kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀.
bàbá ẹ̀yin ni mo wá rí o ọ̀rọ̀ kan ni ó ń bọ́dà mi ẹ ṣáà rántí Dèjì ọ̀rẹ́ mi tó ṣaláìsí. bẹ́ẹ̀ ni kí ló dùn ọ̀pá ní fọ̀rún kẹ́. àtìgbà tó ti kú I've been trying my best. díẹ̀ sọmọ pé. ok mo ń ṣe ìwọ̀nba tí agbára mi ká fún wọn so mo dẹ̀ ṣèlérí fún màmá ìtẹ́lẹ̀ náà pé gbogbo nǹkan tó bá ti ń fẹ́ Ọlọ́run á máa ràn mí lọ́wọ́ màá máa ṣe fún wọn. níjẹta òde yìí ni màmá yẹn pè mí opó ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ tó filẹ̀ òun náà wà ń bẹ ṣe ni màmá kàn déédéé lé mi lọ́wọ́ mú wọ́n dẹ̀ fàwọ́ ọmọbìnrin náà wọ́n wá fi lé mi lọ́wọ́ pé dandan láò dandan gbọ̀n kémi àti ẹ̀ máa fẹ́ra wa. bẹ́ẹ̀ mi náà ṣe kọ́ ha nìyẹn èmi fẹ́ sọ fún wọn pé kò lè ṣe ṣe ṣùgbọ́n màmá rán mi létí pé èmi mo ti ṣèlérí tẹ́lẹ̀ rí pé nǹkan táwọn bá ń fẹ́ wọn máa ṣe wọ́n wá lélẹ̀ yìí tí mo bá ṣe fáwọn á jẹ́ pé mo fẹ́ gbẹ̀mí àwọn ni. bàbá ọ̀rọ̀ yẹn ṣò mí lọ́wọ́ o mo ti wá ròrò láti jẹ́ táyà mo lè sùn mo lè délé wí àbí tá a là á sọ rú ẹ̀ fún lé wọ́n rò pé ta lẹ lòmíì tí mo lè fọ̀rọ̀ lọ ẹ̀yin náà ni lóòótọ́ àgbàlagbà tó jù mí lọ dáadáa nìyẹn ṣùgbọ́n ẹ mú mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni torí ẹ̀ ni mo ṣe tọ̀ yín wá o. má dán wò má tẹ̀sùn àwọ̀ erin ni ẹ̀mí èyí ń tọwọ́ tiẹ̀ bọ̀ Dèjì ọ̀rẹ́ rẹ tó ṣaláìsí gbogbo wa pátá la mọ̀ ipa tó ń kó lórí ọmọ àti ìyàwó ẹ̀ ó ṣe bí ìyá nìkan ní rí n tó ń ṣe lórí wọn ni gbogbo ayé ní rí i ó sì ní tí àgbà jẹ tẹ́lẹ̀ kù kó tó níyà yóò tí àgbà bá mí kalẹ̀ tó bá ṣe hàn tó bá sọ̀rọ̀ ẹ gbà pé Elédùmarè lọ́wọ́ sọ̀rọ̀ náà ni lọ́fẹ̀ẹ́ kò sí ní tí ó ṣẹlẹ̀ kò ní yí ọ lọ́wọ́ kò ní bu ọ lọ́wọ́ tó bá rú ọ lójú kó bilẹ̀ léèrè jẹun fìrí kan yé ọ mọ̀ pé tí ìyá yìí fi lọ́ tọ́ ní kò wá ṣe yìí dákun jẹun bí ẹ̀rẹ̀ kan tí ẹ̀gbọ́n bá jọba tí ń jọba lọ́wọ́ láì kú ẹ̀gbọ́n so àbúrò lè ní kẹ́gbọ́n òun kù lórí oyè tó lè ṣẹlẹ̀ ó ti wá ṣẹlẹ̀ rí nígbà tí dàda ń bẹ lórí oyè ẹ̀gbọ́n Ṣàngó ni tó ń bẹ lórí oyè tó táwọn aráàlú ń gun gàràgàrà nígbà Ṣàngó dé inú bíi ó lé ẹ̀gbọ́n ẹ̀ kú lórí oyè ó jọba Ọ̀yọ́ ó sì mọ̀ pé oníkọ̀ṣẹlẹ̀ rí àbí ó wá ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn mọ́ orí nǹkan ṣe sí o Ṣàngó jọba Ọ̀yọ́ gbé ó lé ẹ̀gbọ́n ẹ̀ kú lórí oyè ìyún ṣẹlẹ̀ ńgbà náà bó ti wá ṣẹlẹ̀ ńgbà náà tí wọn ò rí nǹkan kan ṣe sí i ní eléyìí náà wá fẹ́ ṣẹlẹ̀ báyìí tí ó ṣẹlẹ̀ tí ó sì nǹkan kan tí ó sì ṣe ọ́ tó bá ṣe tó bá ti wọ́n gbà pé èmi kì í ṣe mi mọ́ nígbà náà ló wà rí mi wò bí ìran ṣe bó tẹ́lẹ̀ ọmọ mi bí ọ̀rẹ́ rẹ ni ọmọ wípé àwọn alálẹ̀ ló ń tì ọ́ lẹ́yìn kì í ṣe èèyàn tó bá ti rójú wá bilẹ̀ léèrè wá bá mi n ó dúró tì ọ́ lẹ́yìn bíi ike fẹ́ o. ọ̀rẹ́ bàbá ẹ ṣe màá tún wá wò yín. ikọ́ mi lè ṣẹlẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ rí ní kò ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni o kábí ewúrẹ́ sọ àgùntàn kò ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ rí kábọ́bìnrin láàárọ̀ kó dọkùnrin lọ́sàn-án kò ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ àkọlẹ̀ dàmú ẹ̀ẹ́dá pariwo agbára láwùwà kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. sọ tí mo ní kí n sọ̀rọ̀ palọ̀ tí mo ní ọ̀rọ̀ yàrá ni òun náà mo fẹ́ sọ yìí kí ló rọ̀ wọ́n èmi ò fẹ́ kẹ́ ẹ máa gbéra yín lọ ilé ìtura lọ bá sí nǹkan kan o gbogbo nǹkan ìbàdàn wẹ̀ máa dán wò ní níjọ́ tá a ti parí ilé ìlú ti ní yàrá yìí yàrá tó sì ní ìwọ náà ló ní bó o bá ti fẹ́ máa wáyìn ẹjọ́ máa bára yín ńgbọ́ bá yá ní ìsìn ọmọ ìyànjú tí wọ́n gbà á pin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ó sọ̀sẹ̀ kan ní ọ̀sọ̀sẹ̀ kan lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́hùn tí ò fi ní sí ọ̀rọ̀ bá ń kọ́ tí ò fi ní sí wàhálà nítorí mo ní kí n ṣàlàyé fún ọ nu ẹ túra ká omi gbóná gbọ́dọ̀ bẹ́nu pẹ́ èmi rí ìsùn oorun ayọ̀ lásùn ọkọ mi omi gbóná ìbẹ́nu pẹ́.
kò ṣe pé ó ń tí ẹ ṣe nǹkan tó ń fẹ́. Honestly, me really understand. I understand. It's okay. Bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o. Bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí. Irun wo kòkó mọ́ rí ó ṣẹlẹ̀ dáadáa. Èkánná wo kòkó mọ́wọ́. Ẹ̀ka àǹtí alágbàfọ̀ ṣé ò sì tarí yín. Àṣìṣọ́ ìní sátidé tí mo máa ń bá yín fọṣọ yín ìgbà mo wá dé tí n tiẹ̀ wá rí traces kankan bẹ̀ èyí ló mú mi wọlé. Ó ti ẹ̀dá tẹ́yìn náà mọ̀ pé ní sátidé ìgbà tẹ̀dẹ̀ ń wọlé bọ̀ ẹ ti wo bí ti máa ń kó aṣọ yín sí ẹ̀ bá aṣọ ń bẹ àbí. Ok ìtumọ̀ ẹ̀ ni wípé mi ò nídìí láti bá mi fọṣọ mọ́. Ẹ dákun nítorí Ọlọ́run kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi ẹ dákun. Adé kan ni ó béèrè ni ó dẹ̀ fẹ́ mọ̀ díẹ̀ màá wá sọ fún yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó fún yín ní àyà kí ló kó yín láyà tí máa fún yín ní ọṣẹ gidi láti fi fọ aṣọ mi tẹ máa mú ọṣẹ burúkú ọṣẹ ràlẹ̀ tó ń tẹ fi lọ fọṣọ fún mi. Èmi mọ́mì tún mi ṣe yìí lè ṣerú ẹ̀ fún yín mi bẹ́yìn náà ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀rú èèyàn tí mo jẹ́ ẹ ṣàbúrú fún mi ká mọ̀ tí ẹ sọ nípa owó tẹ mọ́ ń fún mi ṣe bá sọ ọrùn mi ẹ̀yin lẹ kó fún mi bàtà tí mo wọ̀ wá ẹ̀yin lẹ fún mi bó ní ṣe wá pààrọ̀ ọṣẹ mọ́ yín lọ́wọ́ ẹ dákun torí ọdún èmi ẹ ṣerú èèyàn báwọn. Torí pé ẹ ní ọṣẹ tẹ máa fi wẹ̀ nílé òun lè kẹ wá mú ọṣẹ tèmi rà fún yín láti fi fọ aṣọ kẹ mú lọ lé kẹ wá kó ọṣẹ ràlẹ̀ bóyá lókùtẹ lò fáwọn èèyàn kù kẹ wá fi hàn máa fọṣọ mi èmi wá mú aṣọ mi pé kí n wò ó wá run ọṣẹ burúkú ṣé mi rán ọṣẹ burúkú fún yín ẹ jọ kí lẹ fẹ́ tí mi ṣe fún yín. Ẹ dákun màdàmú ẹ bá ń bẹ̀ wọ́n olóore mi náà jẹ́ tán bá kọ̀ tán láwọn ò gbà sọ fún mi mọ́ kò sí ní táàmù jèmi àtàwọn ọmọ méjèèjì ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun torí Ọlọ́run. Kí ni mo fẹ́ fi ṣe ẹ dákun torí Ọlọ́run. ẹ wo mi ò ní ìdí báàgì kankan mi ò ní aṣọ tí mo fẹ́ gbé fún iṣẹ́ sí gbọ́ ẹ máa lọ. màdàmú ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun torí Ọlọ́run. Madam ṣé ibo lẹ́yìn náà máa ń kọ́ àwọn ọṣẹ tán máa fún yín sí. Èmi kò sí tí mo fẹ́ fọṣẹ wọn ṣe mọ́mì tún mi ṣe dá sí mi pọ̀. Kí ló wá dé táṣọ wọn wá rùn ní ìtẹ̀ for last. Ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti pààrọ̀ gbogbo àwọn nǹkan tán fi ń ṣe èlò ọṣẹ òní ìjẹ́ pààrọ̀ aṣọ mọ́mì tún mi ṣe náìsì sí mi gan. Ọ̀rẹ́ wàá forgive me o ṣùgbọ́n jẹ́ kán bẹ̀ fọ. Ẹ wò ìyá alágbàfọ̀ ẹ jọ láì yàtà mi lọ rẹ̀ ká ní kò ń ṣe ọ̀rẹ́ mi tó bá yín dá sí mo ti rò pé èmi àti àjọ ní àjọṣepọ̀ kankan mọ́ kò sí wàhálà ẹ máa lọ síta ẹ lọ máa pọn mi tí n bá ṣe tọ́pẹ́ lọ́rẹ́ mi máa kó àwọn aṣọ jáde fún yín. ẹ ṣeun o ẹ ṣeun o dúpẹ́ o. In fact ìjọ yẹn báyìí inú bí mi nígbà tí mo dé ìgbà tí mo ní kí n mú aṣọ tèmi wá rún àwọn báwo ni kú jókòó. ó dẹ̀ ń dáná látàárọ̀ kò tí ì rẹ̀ dùn. tí n bá ti ṣe tán wàá rí o ti fẹ́ fi òórùn yẹn o ti fẹ́ fi jẹ ẹ̀kọ́ tán àbí. Ọ̀rẹ́ ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ mo dẹ̀ fẹ́ dẹ́ kó fura. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ ọkọ ẹ tó ṣaláìsí. Ní àwọn kú Dèjì. Mo rí ọkọ ẹ pẹ̀lú àwọn ọmọ wọn ní tree níjẹta. Ìgbà tí mo tẹ̀ ọkọ rí wọn mi mọ̀ pọ́kọ ẹ̀ nínú mo kàn rí àwọn ọmọ yẹn tó ṣe ń ṣe shopping tó ń ra oríṣiríṣi nǹkan tó ń pe dáàdì. Ìgbà tí mo wá gbójú sókè ló di dáàdì yín èmi rò pé ó normal nù at least bàbá kú òun náà ṣe fáwọn ọmọ yẹn àmọ́ nǹkan tí mo wá rí tó já mi láyà tí mo torí ẹ̀ ní mi gbọ́dọ̀ má sọ fún ẹ ìyàwó ọ̀rẹ́ ọkọ ẹ tó ṣaláìsí àtọkọ ẹ mo lérò pé nǹkan kan wà lára àwọn méjèèjì. ìyá ìwà ìyá ayọ̀ kò sí kankan. Ìgbà tí mo sọ pé mo lérò ó bá béèrè pé kí ni nǹkan tó dé tí mo sọ bẹ́ẹ̀. ókè o kí lẹ rí o. Ìgbà tó máa ra nǹkan tán nínú ìtú yẹn
tí òògùn wọn bọ́ta wọn kẹ́rù sínú mọ́tò ìgbà tọ́kọ ẹ fẹ́ lọ síbi driver side ọkọ ẹ wá pẹ́ẹ̀kì ìyàwó rẹ̀ ọkọ ẹ dáàdi yín wọ́n pẹ́ẹ̀kì ìyàwó rẹ̀ wọn. Ìyá Ayọ̀ àti làjà mi. Wo Bukky ò rí nǹkan kan imagination ni bóyá torí pé o ti rí wọn papọ̀ tó wà wájú mọ́tò ló ṣe rò pé ó pẹ̀kẹ́. Èmi náà mọ̀ pé ò ní believe lẹ́sẹ̀kẹsẹ̀ mú láti padà wọlé pé àbójú mi ń tàn mí nàbí mi tí mo rí ni mo wá lọ bọ́ ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ nubẹ̀ mo ní kó má bínú pé àwọn tó wà yẹn pé ṣó mọ̀ wọn àwọn ní Mr and Mrs ni wọn pé wọ́n máa ń wá dáadáa ó fún nànú fún wọn máa wá ń ṣe shopping lọ́dọ̀ wọn bá ògbé morogo o kì í dágbére fèmí pé dáàdi yẹn máa ń gbé ẹ jáde tó yẹn òun ṣe ní kí n wá sọ fún ẹ ṣó mọ̀ pé tí nǹkan kan bá ṣe ẹ bí ìbàtẹ́kẹ́ mi náà ló ṣe nǹkan tó bá dẹ̀ bá ojú ó ti bá imú mi dẹ̀ lè gbàdúrà kí nǹkan burúkú ṣe ẹ́ o òun ṣe á ní kí n wá bá ẹ kí n sọ fún ẹ kí ìwọ náà báyìí kó dájú ẹ yìí báyìí kó là á sílẹ̀ báyìí kó fi ní nǹkan tó ń ṣẹlẹ̀ kó lè tè mọ̀. Làjà mi àti Ìyá Ayọ̀ Mr and Mrs papa ó mọ̀ pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ tó bá ti rọ́kùnrin àti obìnrin papọ̀ báwo ti tán pé Làjà gbé mi jáde àbí kò gbé mi jọ ògbọ́n náà mọ̀ pé I'm a very busy person I'm very very busy èmi gan ní time àti bá jáde so pé Làjà wá Mr and Mrs yẹn ni pé wọ́n ti ń lọ bẹ́ẹ̀ gbogbo gbà ọ́ normally náà ó mọ̀ pé àtìgbà tí bàbá Adéjì ti kú Làjà has always been there like bàbá àwọn ọmọ yẹn because mọ́mì ìgbà tí mọ́mì máa ń ké lójoojúmọ́ Làjà ní mọ́mì máa dúró ìdúró ọmọ fún yín so that is what he has been doing pé peck or Mr and Mrs. Lọ́lá. ayé ń ṣerú ẹ̀wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ́n náà dá sí. Then mo trust Làjà ṣá mo trust him as in I trust him with my life kò lè ever ṣe. Anyways ọ̀rẹ́ ẹ̀bẹ̀ ìbí pa. mo jẹ́ sáré bẹ́ẹ̀ wọ́n ó yẹ kó máa gbọ́ ikú ni. níbo ló ti ń bọ̀ ní tàní. ibi iṣẹ́. ó wá gọ́wọ́ ẹ̀ ní Làjà. All right, Làjà jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ and I want nothing but the truth. Jọ kí ló wà láàárín ìwà àtìyàwó ọ̀rẹ́ Ìyá Ayọ̀. Kò sí nǹkan kan láàárín àwọn méjèèjì. Làjà mo ti ṣe findings mi mo dẹ̀ ti rí pé òótọ́ ní gbogbo nǹkan tí mò ń gbà tí mo fojú mi rí o fẹ́ sọ fún mi pé o pẹ́ẹ̀kẹ́ ní tìtẹ́ lọ ni. Why are you raising your voice at me? I'm raising my voice. Yes, you are raising your voice at me. Làjà. Ọmọlọ́lá, you are raising your voice at me. Why? Mo ń sọ fún ẹ pé kò sí nǹkan láàárín mi àti Ìyá Ayọ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀? Iṣẹ́ ò dẹ̀ ka ẹ lára tíṣẹ́ bá ka ẹ lára ò ní máa tójú bọlẹ̀ máa tẹnu bọlẹ̀ máa tójú bọlẹ̀ káàkiri tó fi wá rẹ́ nìkan tó ń pẹ̀kẹ́ nìkan ní ìtìrì. What nonsense are you talking about? Ìyàwó ọ̀rẹ́ Làjà ojú òun ti ẹ̀ ni. Ìyàwó ọ̀rẹ́ mi ni náà ṣé màmá fẹ́ ìyàwó ọ̀rẹ́ mi ni mo ní kókó sí láàárín àwọn méjèèjì. Just get that into your head. Ó máa better because tí ìkòkò bá wà láàárín ẹ̀yin méjèèjì ẹlẹ́mìí àmú kan ní èmi àti ẹ̀. Ọmọlọ́lá, keep quiet. Mo ń bọ̀ láti ibi iṣẹ́ mi mo jẹ́ kí n délé you're asking me this for what? Are you threatening me? Excuse me. Yorùbá nílẹ̀ Yorùbá ló ṣẹlẹ̀ nílẹ̀ onílẹ̀ kárọ̀ òjìrè kárọ̀ òjìrè ló ṣẹlẹ̀ ní onílé wa ló ṣẹlẹ̀ ní ládùúgbò wa. Mi ìwà bí ìwà kìíní lé ní mo wá sọ àṣírí tẹ̀mọ̀ fún yín ni àṣírí tẹ̀mọ̀ nípa ọkọ mi àti Ìyá Ayọ̀ òun ni mo wá sọ fún yín lálẹ́ yìí màmá. àṣírí tí wọn. ṣé rí ọmọ yín tán rán lọ sábùjá pé oríṣẹ́ làbújá irọ́ ni nítorí kọ́ lè pa ọmọ yín torí kọ́ ń fẹ́ra wọn òun ló ṣe parọ́ pé òun bá bàbá Ayọ̀ ríṣẹ́ làbújá ni o màmá nísìn bàbá Ayọ̀ ti kú àwọn méjèèjì ti ń fẹ́ra wọn ọkọ mi àti Ìyá Ayọ̀ ti ń fẹ́ra wọn torí pé bàbá Ayọ̀ ti kú màmá. n ò gbàgbọ́ bẹ́ẹ̀ ni n ò gbàgbọ́ àti pé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé àwọn ni wọ́n dé accident sí ni àbá ni ẹ wá àbí ọlọ́ọ̀lẹ́ oníṣọ́ọ̀ṣì àbò ní babaláwo ní ẹ wá sọ fún ọ bẹ́ẹ̀ pé tó pẹ́pẹ́sẹ́ wọn ni ẹ pa ṣàlàyé jẹ́ ń gbọ́. àbá màmá everything is not about fa babaláwo or pastor mo fi ojú rí ni tí ojú bá dẹ̀ rí ẹnu á sọ ni màmá ṣé ẹ gbọ́ gbogbo bó ṣe ń lọ nígboro ni màmá ẹ gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ káàkiri ni pé Ìyá Ayọ̀ àtọkọ mi ń fẹ́ra wọn tí mo bá rí mi ní sọ ọpọlọ ni mo fi rí màmá ọpọlọ ni mo fi ṣe tí mo bá rí mo ní sọ náà. ọ̀dà èmi ò wádìí o torí mi ò gbàgbọ́ torí bọ́kọ rẹ bá wá àyìn kì í kọjá àbí ajókòó yìí
èmi náà sì wà ní àyìn ibo ni wọ́n ti wá ríra wọn níbo wọ́n ti máa fẹ́ra wọn. tí mi ò bá rí mi ò ní sọ mà tí màá ya ayọ̀ bá ti wà lé ẹ pé jáde kí wọ́n sọ lójú ẹ̀ tó bá ti mọ̀ pé irọ́ ni kó máa sọ kí máa béèrè àwọn question tí màá máa béèrè lọ́wọ́ ẹ̀ kó máa dá mi lọ màmá tó bá gbà pé òun ò ṣe I will ask her a lot of questions she will give me answer now. ìyá yóò tiẹ̀ sí nílé òun ò sí nílé bàbá wà ní ìbápẹ́ jáde irú ọ̀rọ̀ èyí ọmọ pé kéèyàn ọjọ́ jókòó kéèyàn ò kílíà rẹ̀ láàrin ara wọn ńlọ́dà ṣùgbọ́n kò sí nílé ó ti jáde àmọ́ tí ń bá wà lọ ṣèwádìí tó bá jẹ́ òótọ́ ó gbèrè gbọ́. ok màmá ẹ wádìí o tẹ́ ẹ bá wádìí tí bá anywhere tí bá ti pàdé ìyá ayọ̀ máa yẹ ẹ̀yẹ́ ni màmá máa yẹ ẹ̀yẹ́ máa fojú ẹ̀ gbolẹ̀ ni ẹ wádìí sí o màmá ẹ wádìí o màmá ẹ má gbàgbé ẹ wádìí sí o. ilẹ̀ kàrọ̀ òjìrè kò ṣẹlẹ̀ ní onílé wa kò ṣẹlẹ̀ ní ládùúgbò wa kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí. èèyàn wọnú ilé rẹ̀ wá bọ̀ ìwà ń bọ́ báwọn ó lè jáde sí kó bòbí tàbẹ́yìn kó ọmọ wo tẹ̀mí kìíní yọ̀ọ̀dàn wò. Màámi ṣé kò jàre mi ni ṣé kò jàre mi ni ó dá ṣé mi ìfọkọ ẹ ni mo ń fọkọ ẹ náà ṣebí mo sọ fún yín mo sọ pé kí ni ìmàlẹ́yìn ẹ wò mí bọ́yẹ sọ mí lórúkọ nígbà tó máa sọ ń ṣe sọ pé mo mọ̀ pàkó ọkọ mi. ṣé mo gbàgbọ́ bí ẹ̀bẹ̀ pọ̀ ọgọ̀ ó ti dójú tì mí èmi rò pọ̀ bóde bá a ní kọ́ ọmọ wo tẹ̀mí gọ́ọ̀dàn wò ó ti disappoint mi o ó disappoint mi o. ṣe bẹ́ẹ̀ mo pé bíi tí ẹnu dí ẹsẹ̀ ò débẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ rojọ́ fún un ẹ wá dúró gbogbo èèyàn tó ti máa gbọ́ ládùúgbò mi ilé jáde mọ́ ẹ sílé lẹ́yìn o mo dẹ̀ sọ ní títí. ògbọ́n láti jáde ni o ọ̀fẹ́ jáde ni wọn tí wọn gbọ́kọ̀ rẹ wọn kọ́ èyí èsì sọkọ rẹ ẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ìfẹ́ tó sọ yóò jẹ nítòsí ò tẹ́mi lọ́rùn ọ̀tẹ́ lọ́rùn ọjọ́ wa bá kẹ́ẹ̀jọ fà á ni ọ̀tẹ́ lọ́rùn. ìjọ ṣẹlẹ̀ rí kábọ́bìnrin láàárọ̀ kó dọkùnrin lọ́sàn-án kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ máa ń pariwo aláwọ̀ kò ṣẹlẹ̀ rí ó lẹ́yìn Yorùbá. tẹ́ẹ̀ ní jára àdúgbò sún ẹ̀ ní jára alẹ́ omi ariwo yín ló jí mi kí ló fàjà. omi pípọn ni o mo ní kó wá kájọ lọ pọn mi ó ní orí ń ta òun pọ̀ òun ò lè pọn mi gbogbo ìgbà ló ti máa ń ṣe kinní yẹn kò ṣe ní ló ti máa ń ṣe. omi pípọn Ìyábọ̀ kí ló fariwo. dadi ṣẹ́rọ́rọ̀ tó sọ yẹn kò ń ṣọ̀rọ̀ rárá láàárọ̀ yìí òun ló wá jí mi lórí bẹ́ẹ̀dì ó ní kí wá lọ pọn mi dadi mi ò tí ì pọn mi rárá ó ń sọ fún mi pé kí n fọbọ́ dadi mo tún jẹjà pọn péèlì kan dé láàárọ̀ yìí ó ń sọ fún mi pé kí n má gbàgbé láti fọṣọ mi ò mọ problem rárá nulẹ̀ mi ì ríṣẹ́ tó ń ṣe pàtó mi wàá mọ problem tí ẹ pè mí nìkan ló máa fún ní wàhálà nulẹ̀ rárá kò dé fún mi rest of mind dadi bí akẹ́ bá mi sọ fún ìdá kó kúrò nulẹ̀ àbí kó jókòó sáàyè ẹ̀ torí mi ò wáyé wàhálà rárá o mi ò wáyé wàhálà òun kẹrẹ ó wáyé wàhálà àǹtí ẹ̀ nǹkan tí ó ṣe lẹ́ran létí nìyẹn. Ìyábọ̀ kóró gbáwù lẹ́nu ẹ̀ ó rí pọ́ mọ́ àlè ni wọ́n yìí wàhálà lẹ́gbọ́n ẹ̀ ń ṣe tí ò fi lẹ́ran létí ṣé o mọ̀ pé gbọ́n ẹ̀ ni a jẹ́ pé wàhálà lèmi tí mo bí yín náà ń ṣe ni mo fi rí jágin ní báyìí o orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ó dàrú ọmọ àlè ìyá ẹ̀ lọ́jọ́ o ti já ìfun ìyá ẹ̀ jẹ gbọ́ mi dáadáa láti òní yìí tó bá pàṣẹ pé gbálẹ̀ tó ọgbà ọ̀jẹ̀ gbọ́nọ́gbọ́n kúyà fọṣọ gbálẹ̀ fọlẹ̀ pọnmi tó ọba tẹ̀lé kankan mbẹ̀ ìjà gidi lọ́jẹ̀ àgbà oṣù mẹ́sàn-án ni oṣù mẹ́sàn-án àti ọjọ́ mẹ́ta ló fi jù ọ lọ ẹ kọ́ ẹ wọlé. ọmọ ẹ̀ ń kọ́. ó ṣe wá ṣe ní àjímọ́nú báyìí mo wò pé àkókò yìí ibi iṣẹ́ ni ọmọ wà. actually mo ti débi iṣẹ́ mo lọ take excuse láti sọ fún wọn pé mo ní important place tí mo lọ so wọn á fún mi ní time kí n lọ torí ọkọ mi mo ṣe wá kò ń ṣèjà ló fẹ́ jọ bí ìjà ní dádì. ṣáwo wo. dádì
mi ìmọ̀ bóyá ẹ rántí bọ̀dá Dèjì tó ṣaláìsí lọ́jọ́ yẹn, ọ̀rẹ́ ọkọ mi. Mo rántí kẹ̀ Dèjì ọ̀rẹ́ àti kéke. Mo rántí kọ́lọ́hún fọ̀nù kẹ́ ọmọ dáadáa kọ́lọ́hún fọ̀nù kẹ́. Àmì dádì etí mi ti kún ta kò sí nǹkan tí mi ò tí gbọ́ wọ́n ti débi pé wọ́n ti sọ kò mí lójú báyìí pé ọkọ mi ń fẹ́ ìyá Ayọ̀ ìyàwó bọ̀dá Dèjì tó ṣaláìsí. Ìyá Ayọ̀ ìgbà tí mo gbọ́ kínní ó bà mí inú jẹ́ mo try láti ṣe gbogbo findings mi mo dẹ̀ rí pé òótọ́ ni mo ṣe gbéra nílẹ̀ gbọ́ gbogbo kínní etí mi ti kún ara mi ò balẹ̀ mọ́ mo gbéra mo lọ sọ́dọ̀ grandma ìyẹn ìyá bọ̀dá Dèjì tó ṣaláìsí mo lọ bá grandma mo sọ fún grandma ẹ wo nǹkan tí mò ń gbọ́ o ọkọ mi àti ìyàwó ọmọ yín láti ọ̀rẹ́ kékeré pé wọ́n fẹ́ra wọn. Grandma ní kí n má worry wọ́n máa bá mi find solution sí. Grandma ìjọ o ẹ bá mi wádìí sí o títí dìsìn tí mo ṣe ń sọ̀rọ̀ dádì mi ì gbọ́ reply látọ̀dọ̀ grandma òun mo ṣe gbéra pé kí n wá síbí báyìí dádì ẹ bá mi kìlọ̀ fọ́mọ yín làjà dádì kó má ṣe o tó bá ti ń ṣe kó já wọ́n bẹ̀ dádì tó bá ti ń ṣe kí làjà já wọ́n bẹ̀ tí ò bá dẹ̀ ṣe kó má wọ̀ dádì mi tó lérí níwájú yín ẹ bá mi kìlọ̀ fún dáadáa if not o ṣeun aya mi ilé ẹ ò ní dàrú ọ̀nà ẹ ò ní dàrú ọlọ́mọ ò ní pa ẹ lọ́mọ èké torí ọ̀rọ̀ tó sọ yìí mo gbọ́ ni o mi ti gbà nítorí pé agbẹ́jọ́ ẹnìkan dá bó bá jẹ́ àgbàlagbà àgbà òṣèkà ni bó bá jẹ́ ọmọ èké ìṣẹ́ ni èmi náà ó ṣe ìwádìí rẹ̀ fínífíní àti pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. dádì bó ti confam ẹ. sọ̀rọ̀ confam. bẹ́ẹ̀ ni sà in fact ẹni tó sọ fún mi gan-an ìyẹn tó jẹ́ ọ̀rẹ́ mi tí bá ṣe pé mo ṣáájú ẹ̀ débi iṣẹ́ ni mo fẹ́ mú wá pé kó wá sọ fún yín kó ti ká wọn dáadáa. ẹ dúró tí làjà bá tiẹ̀ wá fẹ́ yàwó lé ọ ṣé ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tó kú lọ́wọ́ ayẹ kọ́ fẹ́. ẹ já ṣe báyìí kí ni èní náà. èní ni Wednesday sir. ìjọ sátidé ìwé lọ bí iṣẹ́ òun náà yìí sì lọ. dádì làjà ẹ bèrè táìmù ní làjà fi ń wọlé ìgbà mi after 12 after 11 ló máa ń wọlé ọjọ́ sátọ̀dẹ̀ tẹ̀tẹ̀sán yẹn náà bóyá máa jí wá ni because ẹ bá jí wá 8 o'clock ẹ lè bá làjà nulẹ̀ ibo ló ń lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ni ìyàwó ọ̀rẹ́ ibẹ̀ ló máa ń wà láti àárọ̀ dalẹ́ bó kúrò níbi iṣẹ́ ní 6 o'clock tó máa fi kúrò níbi iṣẹ́ ibẹ̀ ló máa wà after 11 after 12 ló máa fi ń wọlé kò ní táì fún wa lẹ́ mọ́ kò ní táì fẹ́ mi àtọmọ mọ́. ẹ já ṣe báyìí èmi ó jí wa ni wọ́n ṣe ní àfẹ̀mọ́júmọ́ ní Ghana wọ̀lú bọ́ bá lọ tí wọ́n ariwo ọ̀tà wọ́n bá palẹ̀ ẹrú ẹlẹ́rù mọ́ wọ́n fariwo ta wọ́n jí wa. ìkọlẹ̀ yóò ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo dára láwùwà kò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá. ó sọ pé òun fẹ́ ìyàwó ọ̀rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo pè the same thing tó sọ fún dáàdì ló sọ fún mi náà lájà ṣé torí pé ọ̀rẹ́ ẹ̀ kú ló ṣe fẹ́yàwó ẹ̀ ni torí gbogbo alámọ̀ wípé ohun tí ò da kò lórúkọ méjì kò da náà ni kí ló dé máa fẹ́yàwó ọ̀rẹ́ ẹ̀. bro kò sí nǹkan kan láàrin mi àti ìyàwó ọ̀rẹ́ mi lọ́lá ló mọ ibi tó ti gbọ́ kàtìkàtì tó ń sọ kiri ó dẹ̀ ti bí mi so several times and I told her kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì kí ló fẹ́ kí n ṣe fún gan-an ibi tó ti gbọ́gbọ́kúgbọ́ òun ló mọ̀ ọ́ tó fi ń sọ̀sọ́kúsọ kiri mo ní kankan ò sí láàrin wa ẹ wò bá mi bọ̀dá mo ń sọ níwájú ẹ̀yin méjèèjì ń sọ pé nǹkan kò da èmi àti ìyàwó ọ̀rẹ́ mi pọ̀ ju pé mo lọ ń ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún wọn lọ ẹ bá ń bí ń sìn ẹ bá ń bí gbogbo àṣejọ jókòó papọ̀ ẹ bí kó sọ lójú yín tí ó bá fẹ́ kí n délé àwọn ọmọbìnrin yẹn mọ́ nítorí pé ọ̀rẹ́ mi ti kún sí kí n fi ìyàwó àtàwọn ọmọ ẹ̀ àti ìyá ẹ̀ kí n fi wọ́n sílẹ̀ kí n má tọ́jú wọn níwọ̀n bá tágbára mi bá ká ẹ jẹ́ kó sọ lówájú yín tó bá dẹ̀ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ kí n ṣàlàyé fún wọn pé ìyàwó mi ní kí n má dọ́dọ̀ yín mọ́ o. sọ gbọ́ mu tí ọkọ rẹ sọ ó ní kò sí nǹkan kan láàrin òun àti ìyàwó rẹ mu bí ó bá wá dá ọ lójú tòótọ́ tọkàn òtúrú sí ṣé kó kúkú má débẹ̀ mọ́ tòótọ́. dádì mi ò ní kó má lọ bẹ̀ o ṣùgbọ́n ẹ bá mi kìlọ̀ fún kí kankan má sí láàrin wọn ò dádì kí kankan má sí láàrin wọn ò dádì. kò sí kankan
ọ̀rẹ́ kòríkòsùn ni mò ń pè wọ́n kódà gan wọ́n máa pè wọ́n lọ́mọ ìyá kò sí kankan. uncle èmi ti gbọ́ títí yín ṣùgbọ́n tí nǹkan bá lọ wà láàrin wọn nǹkan tó máa tẹ̀yìn ẹ̀yọ kò ní dáa ò dádì. ẹ wò wọ́n close ọmọ ìyá gan ni mò ń pè wọ́n kò lè ṣerú ẹ̀. dádì ẹ jẹ́ lọ́wọ́ jíjẹ mi. bàbá kò sí nǹkan kan láàrin wa kò sí nǹkan kan láàrin wa mi fẹ́ bínú ni o mi ò fẹ́ bínú ni o. kò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo kádàrá aláwọ̀ kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò ṣẹlẹ̀. Mami. N bò wá gbà lọ látàárọ̀. Ó kàn sọ fún mi pé òun jáde. Mo sì tún lọ ibi tí mo fẹ́ lọ, mo tún wọlé dé òtún tí ì dé. Mami má bínú. Actually èmi mo ní kó wá bá mi. Torí ó pè mí ó ṣàlàyé fún mi pé òun mo bára òun ṣe ń ṣòun. So a jọ lọ sí hospital ni. Ọsibítù. A máa sọ sàlẹ̀ dókìlà bẹ̀ làbí ọmọ mọ̀. Mo wà ní ilé ìtòfin ọsibítù ọ̀jẹ̀ ń gbọ́. Kí ni sọ́tò kọ̀ọ̀kan lè sọ fún mi nínú ilé? Kò fẹ́ dá yín láàmú náà ni mà. Kí wọ́n wá lóde o. A ti lọ sí hospital yẹn bọ́n nǹkan tí dókítà ń sọ ó jẹ́ nǹkan tó ń da ọkọ mi láàmú. Kí wọ́n lóde. Wọ́n ló ti lóyún. Wọ́n ló lóyún. Ọlọ́run ò ṣeun Ọlọ́run mo dúpẹ́ ọmọ mi ò ṣeun o sùn lọ́run mo mọ̀ dúpẹ́ Ọlọ́run ibi àfẹ́ gbèbè sí obì wù ń bẹ̀ kò sí nǹkan kan o ká máa tún di rẹ̀ ṣe lókù mo dúpẹ́ lọ́ọ̀rẹ́ Ọlọ́run ò ṣe o. Mami ọpẹ́ lẹ́ ń dá ni. Kí ló fẹ́ máa ṣe ọpẹ́ lọ́rọ̀ mi gbà. Ẹ mọ bọ́rọ̀ èmi àti ẹ ti ń dá ọwọ́ lẹ́nu lé mi tẹ́lẹ̀ báwo ni mo ṣe fẹ́ wo ẹ̀dùn eléyìí já. Àbẹ́ ìwà gbà mí lọ́mọ alájà yìí àdúrà tí ọmọ gbà ní kẹ́mi mi yọ̀ mọ́ bọ̀ tẹ́lẹ̀ mi ọ̀bà tí ì gbà ọ̀làdò yóò gbẹ̀já lágbára Ọlọ́run sọ wá rí àsìkò díẹ̀ ní kó fún mi bí ọ̀sẹ̀ kan pàtí ọba ìdọ̀sẹ̀ kan gbogbo olùjútù bí ọba jẹ́ pé ikú bàbá wa bàbá ọlá jẹ́ láyé mi. kò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo kádàrá aláwọ̀ kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Yorùbá. Gbogbo ilé ńkọ́. Àlàáfíà la wà. Ọmọ mi ńkọ́. Bàbá wa náà ńkọ́. Àwọn náà wà lálàáfíà. Ẹ pẹ̀lẹ́ kú àbẹ̀wò wa ẹ ṣeun. Ìyá àjọ̀jú okú àlejò ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe kú fẹ́. Ojú ẹ̀ ń dán. Ọlọ́run náà ni. Àwọn ọmọ ń kọ́. Àlàáfíà ló wà. Olúwa ṣeun. Ọmọtọ́lá ni bí mo ṣe ń wò ẹ́ yìí ṣé kìí ṣe pé o ti fẹ́ra kù. Sista mi àbóyún kọ́ ni fẹ́ra kù. Oyún ni. Ẹ̀yin gan fọ́níṣà. Báwo ni mo ṣe máa lóyún ṣéyàn tí ò nà kan ń lóyún ni. Bí mo ṣe ń wò ẹ́ yìí tóyún bá jẹ́ 2 weeks lára èèyàn mo máa mọ o ti lóyún. Ẹ máa gbà mí o èmi àti ọkọ mi la máa jọ ń gbénu lé pẹ̀lú àwọn ọmọ bọ́ọ̀ lóyún ṣe fẹ́ fọmọ mi. Má pariwo o ti lóyún. Mi ò lóyún sista mi ì lóyún. A ló lóyún. Kí ló dé ẹ̀yin yìí lè tún di kókò òkè mo lóyún fine. Ló ẹ̀dẹ̀ ń lọ mi ń fún. O lóyún o gbénú ọkọ̀ fakọ̀ lábínú ìyá ọkọ ìwọ ọmọ yìí. Sista mi ọ̀pọ̀lọ́ sọ pé tá bá débi èrò ká fò. Má jẹ́ ń fo eléyìí o má gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ tá bá débi èrò ká fò níbo náà ti ń ṣe irú ẹ̀ tí ó bá tiẹ̀ fẹ́ lóyún ṣe bí wàá dógbò wàá kẹ́rù ẹ bọ́ síta ń bí kó tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìyẹn lẹ bá wa bí ṣébi ò ìpa yín. Ebi ń pa mí. Tèmi lẹ bá wa. kò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n àkọlẹ̀ ń kọ́ àkọlẹ̀ dàmú ẹ̀ là ń pariwo kádàrá aláwọ̀ kò ṣẹlẹ̀ rí o nílẹ̀ Yorùbá. Ọ̀kan ní lọ́nù ilé mi ló jẹ́ kí n pè yín mo mọ bàbá mi tó jókòó yìí àwọn ni bàbá alájà
mo mọ ọmọbìnrin tó jókòó lọ́ọ̀kan yìí oníyàwó làjà àná mi ẹ ṣé mo dúpẹ́ ìyàwó mi ni ẹ dákun bàbá mi wọn mọ yín o. ẹ ǹlẹ́ mà èmi ni bàbá Ọmọlọ́lá òun ló sọ fún mi pé ẹni kí n wá rí yín pé ẹ lọ́rọ̀ bá mi sọ. àná mi ni ẹ jèrè sẹ́ẹ̀bì inú báyìí ẹ pẹ́ fún wa nǹkan yóò ní bàjẹ́ ìyàwó làjà lọ wá bá mi lọ́wọ́ àfẹjọ́ kan sùn mí ó ní ọkọ òun ló pa ọmọ mi ó ní kó lè bá a máa fẹ́ ìyàwó rẹ̀ bó sọ fún mi mo jìnnú mo ṣe bí ẹni pé wọn máa ti ń lọ bẹ́ẹ̀ ìrò mi ti ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ sàlẹ̀ odò tí ń lù fún èmi kíní yìí ni kò sí ń tọ́ sẹ́yìn mi nú ẹ̀ kò sí ti ń ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ láàrin wọn èmi ni mo sọ fún àwọn méjèèjì pé kí wọ́n máa fẹ́ra wọn. bẹ́ẹ̀ni. ìyá ẹ̀yin lẹ ní kí wọ́n máa fẹ́ra wọn. bẹ́ẹ̀ni bàbá mi. ní ìyàwó ọmọ tìyín tó ṣaláìsí ẹ wá mú ìyàwó ọmọ yín ẹ mú lé ọ̀rẹ́ ẹ lọ́wọ́ ìyá nílẹ̀ káàárọ̀ òjíire ìmùtẹ́ ń sọ jáde lẹ́nu yìí èmi ò gbọ́ rí. ẹ jèrè ẹ wọ ọmọ làjà tẹ́ ń wò yìí ọmọ àlùbáríkà ni látijọ́ tọmọ mi ti kú n ò rí ìnira ajọ́ kan rí àfi tí wọn bá béèrè lọ́wọ́ ọmọ ẹni ò ní ṣe fún mi ẹ wọlé tá a wà yìí njọ́ tá a láàfẹ́ tà ọmọ yìí takú ó ní kí n lè tà ó lóun ọ̀ parí ẹ̀ nílé tẹ́ ẹ̀ máa gbé ọlọ́mọ parí ilé tó sọ ń lò ń lé ó sọ mí di ringede àfi tí mo bá wá béèrè lọ rẹ̀ mo wá rí i pé tí n bá ní kíyàwó yìí ò jáde yóò bọ́ bí tí n ò ní rí mọ́ ọmọ ìsìn ni ọmọ mi ni lájà má jòbóde ẹ̀yin méjèèjì ẹ kòlábúrétì pọ̀ ẹ mọ̀ fẹ́ra yìí lọ́ba tó bí ẹ ṣe ń fẹ́ra wọn nù. ọgbọ́n mu tí ìyá sọ àbí ọgbọ́n. kíni ń bi ọ́ ní ọ̀rọ̀ pé ṣé irọ́ ni wọ́n pamọ́ àbó òótọ́ wà á mérí ó mérí bí orí ẹja lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. bẹ́ẹ̀ ni inú máa jẹun o níwọ tíyàwó ẹ wá fẹjọ́ sùn èmi pé mo ti ń ṣẹlẹ̀ yìí tí wọ́n ń wí lọ́wọ́lọ́wọ́ yìí pé ò ń dán wò tí mo pè ọ́ mo tún pe ẹ̀gbọ́n ẹ̀ ajẹ́mẹ́ta sínú pálọ̀ mi nígbà tá a sì bí ọ́ òní bẹ́ẹ̀ kọ́ ló wí o bẹ́ẹ̀ kọ́ ọjọ́ náà ó wá di bẹ́ẹ̀ ni lónìí ẹnu máa jìn o ẹnu máa jìn o. ẹ má jẹ òru yín lójú bàbá wọn á ní bí nǹkan bá ń lójú ẹbí ẹ léèrè ìjà nu o èèyàn ó béèrè ni lójú ẹsẹ̀ ẹ wá gbó bẹ́ẹ̀ ṣe wá ń wò tọ́mọ ìjókòó yìí o oyún oṣù mẹ́rin ń bẹ́nu rẹ̀ báyìí lájà tó sì ní rí. ẹ ní ìyàwó ọmọ ní lóyún fún ọ̀nà kan ní ìbò ni wọ́n ti ń ṣe irú ẹ̀ mọ́ ìyá wa ẹ wọ ẹ dákun ẹnìkan kọ́ ọmọ nílá o ẹnìkan ọmọ sì wà lé láyà bọ́ bá ti wú ni làásẹ̀ mọ̀lẹ́ ẹni bọ́ bá wú yẹ̀yẹ́ lè fagbẹ́ lẹ́dẹ̀ mú gàrí kò sẹ́ni tí mo ní sí kí lẹ múra tẹ́ ń sọ fún mi kò ṣẹlẹ̀ bó lẹ ti rí tẹ́ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tèmi bí ọba ṣẹlẹ̀ rí ẹ wò bó ṣe á ṣẹlẹ̀ wọn bàbá wa jẹ́ pé mọ̀lẹ́ ẹ bà gbé pé tó ń gbẹ ẹ́ dèbí kan ẹ̀rí nǹkan kan tí ó ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ èmi rẹ̀ ìbọn rẹ̀ ẹ gbé bọ̀ wá ẹ̀yìn fún mi bàbá tí àjẹ́ pánkọ́ọ̀bù lẹ́ẹ̀bà kó sí ń lọ ẹ ká kọ́ọ̀bù ọ̀hún wá ẹ wá kó sí ń lọ ẹ pé ó ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tèmi títí ń ṣẹlẹ̀ báyìí títí ń ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀. mama ẹ ṣe bí Adélájà ọkùnrin ni ẹ bẹ́ẹ̀ ni ọkùnrin ni ẹ máa báṣẹ́ lọ́jọ́ bó bá jẹ́ èmi máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Daddy. Ọmọlọ́lá ò ráyè ẹ̀ ń ta báyìí ó rí gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ lọ́jọ́ kìíní àná ìgbà tí ọkọ ẹ wá fẹjọ́ sùn mí tí mo sọ fún ẹ wípé kó o fa ojú ọkọ ẹ mọ́ra ohun tí ọkọ ẹ bá fẹ́ kó o ṣe fún un
ṣé o ti rí ká ló gba tèmi lọ́jọ́ yẹn ó ṣe nǹkan tọkọ ẹ fẹ́ ó ṣe é ṣe kó má ṣe nǹkan tó ṣe wá gbọ́ o ó ti ṣẹlẹ̀ báyìí o ilé ọkọ ẹ ní kò jókòó ó lè wá kí mi o ṣùgbọ́n pé o fẹ́ kẹ́rù ẹ̀ padà sílé mi wá dálé moṣú kò sáyè no way jókòó sílé ọkọ ẹ bó bá wù ú kó fẹ́ méjì mẹ́ta sí bẹ́ẹ̀ ni jókòó síbẹ̀ ìwọ ló fọwọ́ ẹ̀ fà. ẹ bàbá mi ó kù pọ́ǹtì kan pọ́ǹtì ẹyọ kan tó kù ẹ wà ṣèrànlọ́wọ́ fún mi ẹ̀yin bàbá mi ẹ mú ìyàwó àti ẹ̀fọn ìlera wọn lọ kí ọwọ́ wọn dọ̀wọ́wọ́ kí wọ́n dọ̀wọ́ àwọn fọkàn ọmọ alájà mi balẹ̀ wọ́n bá ń fọkàn ọmọ mi balẹ̀ lọ́ba tán kí wọ́n jọ máa gbé pẹ̀lú àlàáfíà ó ti ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ mi o. kò ṣẹlẹ̀ rí o onílẹ̀ káàrọ̀ òjíire kò ṣẹlẹ̀ rí o nílé wa kò ṣẹlẹ̀ rí o ládùúgbò wa kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ ṣe wá wò tọ́mọ ìjókòó yìí. oyún oṣù mẹ́rin ń bẹ́nu rẹ̀ báyìí ẹ wà ṣèrànlọ́wọ́ fún mi ẹ̀yin bàbá mi ẹ mú ìyàwó àti ẹ̀fọn ìlera wọn lọ kí ọwọ́ wọn dọ̀wọ́wọ́ kí wọ́n dọ̀ àwọn fọkàn ọmọ alájà mi balẹ̀ wọ́n bá ń fọkàn ọmọ mi balẹ̀ lọ́ba tán kí wọ́n jọ máa gbé pẹ̀lú àlàáfíà ó ti ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ mi o. àṣebi tí Lájà fẹ́ gbà yọ sí mi lélẹ́yìí o kí ni kí n ṣe báyìí o. kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lèyí tó jẹ́ o kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀ ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀. òkú ọmọ ṣe ó ṣe bí ọkùnrin àmọ́ kí n má bọ́rọ̀ yìí gùn láti bí ọ̀sẹ̀ kejì tọ́rọ̀ ti di iṣu atayanyan oko ó kù díẹ̀ o pé èèyàn ti ṣe pẹ̀lú obìnrin ilé kọ́ ló tún ṣe yìí ìyàwó ẹ̀ lọ́wọ́ afẹjọ́ sùn mí ó ní láti jọ ọ̀rọ̀ àkàrà ti tú epo ó lóun gbìyànjú àti fojú ẹ mọ́ra ó lóun kojú sókè ni ó ní bóun bá gba apá ọ̀tún ńṣe nìwọ́ gba apá òsì bóun bá wò ó títí pé kóun ò tún gba apá òsì ń bí ó gbà kámọ ṣe ní pẹ̀kín rẹ̀ kí olóòtú yá bàrà ó tún gbà lẹ́bùrú ó tún gba apá òtún padà ètí àwa jẹ́ wọ́n ní bẹ́lẹ́jọ́ bá mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ó lóun ti gbà pọ̀ mú jẹ̀bi ẹ̀bi tó jẹ débi pé bàbá tó bí nínú ń bínú sí báyìí ó yẹ kí bàbá rẹ̀ kó wà lẹ́yìn kájọ parí ìjà yìí ni torí mi rẹ̀ sọ̀rọ̀ ó lóun ò ní wá ó nítorí pé kọ́rọ̀ yìí ó tó bàjẹ́ òun ti pé òun ti bá a sọ̀rọ̀ pé kó ṣe bó ṣe yẹ kó ṣe ó ní kó fọwọ́ síbi tó yẹ kọ́wọ́ gbé òun ṣe ń wòran bílé ọkọ rẹ̀ bá wù gbé kó parí ìjà bílé ọkọ rẹ̀ ò bá wù gbé kó kẹrù ẹ̀ kó bóde ṣùgbọ́n kò ní ṣe lé mùsùlẹ̀ ẹ̀dẹ̀ tó mu ó jẹ̀bi torí mo ti jẹ́ kó mọ̀ bó jẹ̀bi ọkọ ṣe fòun lọ obìnrin tóbi ó pé kò sáyè ọ̀rẹ́ òun ọdọ̀sẹ̀ méjì ọdọ̀sẹ̀ mẹ́ta Olódùmarè gan ò fẹ́ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ̀kọ́ ló jẹ́ fún ọ torí wọ́n ló ti ọkọ rẹ̀ síta mo wá fẹ́ kọ́ yọnu sí mo fẹ́ kọ́ fà á mọ́ra dákun dákun ẹlẹ́ẹ̀kejì rèé o àwọn àgbàlagbà wọ́n ní àjẹ̀bí mámọ̀ ń kógun jàdù ni wọ́n tún bù ṣe gàdà wọ́n lọ́ba Ilé-Ifẹ̀ ọ̀mẹjọ́ dá ẹ dákun àwọn èèyàn tí ń gbé Ilé-Ifẹ̀ gangan nígbà tí wọn ò bá hùwà tó dáa báwo lọ́ba ò ṣe ní dá ẹjọ́ tí ó lè mọ wọn. ó jẹ̀bi o torí wípé bí orí bá ń fọyàn kì í ṣe pé ká bẹ́ orí lóògùn rẹ o ká tiẹ̀ pé ọfẹ́ fẹ́ bí mi nítorí pé ìyàwó ẹ̀ ò ṣe dáadáa sí ẹ kò dùn ọ́ nínú ṣé ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó kú lọ́wọ́ àtọ́sí ọ pé kò fẹ́ Lájà nítorí pé ọjọ́ mọ̀ mi wùn ní fọwọ́ rọ̀ àwọn nípa kọ́ ó jẹ̀bi kí wọ́n náà bẹ̀ ìyàwó ẹ̀ ó jẹ̀bi. ẹ ń bá mi àgbáyà dalẹ̀ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ṣe sọ yìí gbogbo nǹkan tí gbogbo yín rí kì í ṣe bẹ́ẹ̀ gangan ló rí ṣe nígbà tí ọ̀rẹ́ mi Dèjì ṣaláìsí
màmá ẹ̀ ń banújẹ́ wọn ò dábọ̀ ìbáyìí lèmi ṣèlérí fún wọn pé kán rí mi gẹ́gẹ́ bí ọmọ wọn gbogbo nǹkan tó bá dẹ̀ ń fẹ́ látọwọ́ mi èmi á máa ṣe fún wọn. ọjọ́ kan màmá yẹn kọ́ pé mi àti ìyàwó ọmọ wọn ni wípé dandan tí wọ́n bá fẹ́ kí inú àwọn dùn wọn láti fẹ́ ọmọbìnrin yẹn tí mo bá dẹ̀ ṣe bí àwọn lè para wọn. èmi ò dẹ̀ fẹ́ lóko èèyàn lọ́rùn ṣùgbọ́n òun gangan ló ti èmi o torí ká ní kò ṣe nǹkan tó ṣe ni ó possible kí n má máa lọ sí ọ̀dọ̀ wọn tó bẹ́ẹ̀ yẹn even tí má tiẹ̀ máa ṣe nǹkan fún wọn gbà mí tí má délé lọ́pọ̀lọpọ̀ gbà èmi tó jẹ́ ọjọ́ ìsinmi gan téye àlọ́bíṣẹ́ ìyàwó mi ò ní síbẹ̀ fún mi mo dẹ̀ máa ń fẹ́ kí n wà láàrin àwọn èèyàn tí mo mọ̀ àwọn tó dàbí ọ̀rẹ́ sí mi ìyẹn ló jẹ́ kí gbọ́ngbọ́n tèmi náà máa pọ̀ ń bẹ́ẹ̀ lílọ bíbọ̀ mi tó dẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ó ló jẹ́ kí ìyàn ìráyè kó bọ̀ mi lọ́wọ́ bọ̀tẹ́ bá mi bọ̀ náà kó má bínú. ṣé wọn náà gbọ́ ó ní kí n bẹ̀ wọ́n náà kó má bínú ìwọ náà fààyè sílẹ̀ fẹ́ṣù bílẹ̀ yóò bá wí wọn apẹ́ṣù ṣe wọn bí tòun ò fi wọn apẹ́ṣù ṣàwọn ọwọ́ tó bá dilẹ̀ náà lè ṣù yá lò nítorí pé gbọmọgbọmọ ọkọ rẹ pọ̀ lọ́rùn ìwọ ògbélé ń tòótọ́ ò ní ṣe ọ̀la aṣẹ́ pọ̀ bá ń gbélé ni tí wà àtọkọ rẹ ń ríra ń gbogbo ìgbà bó ni ó ṣe máa rè jókòó sọ́hùn débi pé èṣù ọ̀ yá lò ọlọ́run má jẹ́ èṣù ọ̀ yá wa lò ibi tó wá dé yìí ẹjẹ́ àṣẹ ní wá pé òjò dá kí ọ̀rọ̀ yìí kẹ́yìn méjèèjì kẹ́ ẹ yọ́nú síra yín kó lódùmarè ó yọ́nú sí yín kí lè yín ó lè tò kẹ́ ẹ lè nífọ̀kànbalẹ̀ àti tọ́jú ọmọ tẹ́ ẹ bí kẹ́ ẹ sì tún bì mí sí i. àtúnṣe dọwọ́ ìwọ ló ní bá ọ bẹ̀bẹ̀ mo sì ti bá ọ bẹ̀bẹ̀ òun náà sì tún gbà pé mo jẹ̀bi òun náà tó ní bẹ̀ ọ ẹ̀bẹ̀ lọ́tún ẹ̀bẹ̀ lósì ẹ̀bẹ̀ wá di gbà láàrin ẹ̀sọ̀mọ́ra yín ẹ̀yà gbà pé ìwà ti fún fẹ́ẹ́ ẹ̀ka èso ò ní yá yín àwọn tó láyé ò ní tó ní ká olóògùn ká ò ní tẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀ẹ́rì bá ti ṣe ẹ̀rọ ní ìgbà pẹ̀lú àṣẹ Olódùmarè ó tún finú soyún ní ọ̀dẹ̀ yìí ọ̀fẹ̀yìn gbọ́mọpọ̀n torí pé àárọ̀ mo gbọ́mọpọ̀n ń ta dán ilé àgbẹ̀ ìṣòfò ọwọ́ ò ní ṣòfò ẹ̀yìn ò ní ṣòfò. ẹ̀mí òmíràn ní sí ni níṣe ni lóore ọ̀rẹ́ mi ẹ̀mí òmíràn sí ni níṣe ni lóore bẹ́ẹ̀ ni kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán kéńgbé ní sobí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ boko tán bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí o bàbá rí ohun tó jọ ní lójú a máa ní kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ o tótó àwọn àti eyín wọ́n jọ ń ṣọ̀rẹ́ irun wọn kòkó mọ́rí ó ṣẹlẹ̀ dáadáa ètò náà wọn kòkó mọ́wọ́ kéńgbé so bí àdó abẹ́ omi kò sóhun tí ò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ìyanu lẹ́yìn tó jẹ́ o kò ṣẹlẹ̀ rí o ó dẹ̀ ti ṣẹlẹ̀ ohun tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀ èrò ọmọ ẹ̀ dáadáa mọ́ ó kúrú dákẹ́dẹ̀rẹ́ ọlọ́run ní bá nìpín.